Alfa Solaty ya Shaykhana. Àpèrè àránṣẹ́ ànúgbà. Ni'mal Khalifa. Baba Solaty ní Alfa Solaty. Ni'mal Khalifa. Alfa Solaty. Nurul Asimani. Ìmọ́lẹ̀ tí ń bá gbogbo ìgbà mọ́. Alfa Solaty. Ìmọ́lẹ̀ àfáàndá ni. Nurul Bayani. Tí máa ń ṣàlàyé. Alfa Solaty. Ìmọ́lẹ̀ àfáàndá la lè fi ròyìn. Sheikh Mahani. Àfa alágbáyé. Alfa Solaty. Baba Solaty. Sheikh Ulumi. Bàbá onímímọ̀. Alfa Solaty. Mímọ̀ àfáàndá kọjá tàlím. Mursidul Yanami. Gbogbo ìlú ni wọ́n gbé mọ́lẹ̀ wọn wọ̀. Alfa Solaty. Muftil umma. Àfa àwọn àfa. Alfa Solaty. Wòlíì tí ń takù wòlíì ẹgbẹ́ rẹ̀. Munirul biladi. Gbogbo ìlú ni wọ́n gbé transformer mọ́lẹ̀ wọ̀. Alfa Solaty. Mọ́lẹ̀ wọn náà ló tún wọnú ẹ mọ́lẹ̀. Takiyun. Nakiyun. Olùbẹ̀rù Ọlọ́run. Alfa Solaty. Àfáàndá lè fi ròyìn. Ya sọ Iṣẹ́ àfáàndá ìbàlẹ̀. pọ̀ tá a lè ròyìn tán. Bísí wálé tìrà. Olúwa ṣàlékún mi. kẹwọn kó kẹwọn. Wàlúfọ̀dílé wàlé fa òsì àlùfà Solaty. Ni'mal Khalifa. Alfa Solaty. Baharul muhiti. Búdò tó lọ jàrá. Fihi ilmihi. Àfáàndá. Badiru tamami. Mọ́lẹ̀ tó yẹ tó pé. Alfa Solaty. Baba Solaty ni. Maharufu bi sikiri bayna anami. Ló jẹ́ adé àfáàndá mọ̀. Sharqa wa garba. Ìwọlé rẹ̀. Alfa Solaty. Baba Solaty ni baba Solaty. Unsuri yamina. Suma simala. Ma misilu shaykhi. Alfa Solaty. Ni'mal Khalifa. Alfa Solaty. Sa'a tariqa kullal biladi. Shukran li shaykhi. Adúgbò Baba Solaty. Alfa Solaty. Tí wọ́n jẹ́ kó máa perí ìjòkó lẹ́yìn níbí. Lahuna kibane. Asadiqani. Àwọn olórí ìwọ̀n ìparọ́. Allahadimani. Ni Sheikh Solaty. Tí wọ́n dúró lójú lẹ́yìn àfa wọn. Mala Muhammadu. Baba Muhammadu lọ́jà kan. Wahabudul Asisi. Baba Abdulaziz Ọlọ́ngbọ́lábẹ́ kúta. Allahadimani. Amakewure. Ni Sheikh Solaty. Tí wọ́n dúró lójú lẹ́yìn àfa wọn. Alhaji Sambo. Wabu Shari. Baba Abuseri Onímọ̀gọ́. Allahadimani. Amakewure. Ni Sheikh Solaty. Tí wọ́n dúró gbélé àfa wọn ò ní wọ́. Alhaji Musa Alikadiri. Alikadiri Akati Mola Hayati. Hausa tó mú gègé. Isikiri Solaty. Kẹ́kẹ́ máa ń jẹ wàhálà Solaty gbogbo wa. Summal murabi. Aṣe ìwọ̀n kọ́dẹ̀rù. Ẹni rè wá. Awwalu solihin. Ọlọ́sàlẹ̀ pàlàfíà fún yín. Inda Solaty. Ni'mal Khalifa. Alfa Solaty. Hayyu fil hayati. Ayé la fàǹdà. Hayyu fil mamati. Àfàǹdà òkú. Ṣéwò Inda Solaty. La ilaha illallah. Hayati hayyu fil mamati. Sheikh Inda Solaty. La ilaha illallah. 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 La ilaha. Olówólàgbà kò ní tẹ́. Olówólàgbà kò ní tí. Olówólàgbà kò ní ṣòfò. Olówólàgbà kò ní kú. Nasalullah dauma limaulana likarima. Awwalu solihina fakharul alamina. Ya fasuhu ilahi min shari wal balahi. Wa min kaidil haduwi wa shamatatil adahi. Subhana man yarani wa yasma'u kalami.
ويعلم الضمير يا ربي لا تنساني بسم الله الإلهي الشتاء والصيف رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف أعوذ آمين. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقديلنا بها جميع الحاجات آمين وتدخلنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك على الدرجات آمين وتبلغنا بأقصى الغايات آمين من جميع الآيات في الحياة وبعد الممات آمين يا ربي الله يا مجيب الدعوات آمين ولا حول ولا قوة إلا بالعلي العظيم الله يا غفار أبتي من فرجدا الله يا غفار وانا لا لك بكسلو مي غفر تالك لعبد الله بسبب صلاة فرجولو يا مولانا كيبل أشراف ربنا يا إلهي إنو كأنو أن بسالكوا ويعفو منك يا إلهي موجوكو تيسف مولاتا نما جودرو سيد مركز غير الله إكاكانو جانو أكبر مركز ابن الصلاة أما أبا صلاتي عبد إلهي أبوسي يلا نواسي وتقاب عنا ابن Zuko الصلاة la ngolo asaleku kama. رضوان ربي وريرانه Dukia yala tí ò ní dá. غفران ربي ورحمته Àánú yala tí ò ní ní bó ti mọ̀. ابن الصلاة Dẹ́gẹ́ mọ̀ bá Salati àti gbogbo àwọn tó bí wọn. والشيخ Bá Sheikh Adam. وصحابه Gbọ́ sábẹ́ wọn. ومن ذنوبه ابن الصلاة الله يا غفار الله يا غفار اغفر لي عبد الله صلاة بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تحيات لله أزكيات لله طيبة صلاة لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين. Mala Yusuf mukada mahali wajoko muyonda wajoko emeji muyonda wallahi mo fi baba Jaqmal bẹ̀yẹn lọ jókòó muyonda yín méjèèjì ẹ fa àwọn junior yín lẹ síbi sínú lẹ́yìn ẹ má jẹun tuntun sọ ọmọ mo ti ní muyonda yín ẹ jẹ́ lọ jókòó. سلام على للعلوم فإنه mo kí ìjókòó lẹ wa nírọ̀lẹ́ láàyè. مصبي علمي بين نجوم سمائهم. aṣáájú wa ní ẹgbẹ́ mi sẹ́gbẹ́ wọn yìí. سلام farabalẹ̀ dákun bàbá wa gbà tí wọ́n ti ń lo ìjà àfa bọ̀ ká tó bọ́ búlù lẹ̀ torí kò dàrú bí wọ́n bá gbé ọ sípò ìyẹn ò ní ọmọ rí náà rí àwọn tí wọ́n jí aṣáájú rẹ̀ bàbá Sheikh Musa أدام الله حياته. ọlọ́run ní kí á rí àlùbáríkà wọn jẹ púpọ̀ nísàlẹ̀ ọjà púpọ̀ àfáwà Kamarudeen ṣúgà أدام الله حياته. àwọn lọ́lọ́run ní kí wọ́n kọ́ àfáwà lálùkùránì gbogbo ìsàlẹ̀ ọjà wọn kò síbi tí ọwọ́ bàbá òsè kánjọ́ náà dìsẹ́n náà ni òkúta anábí àná náà ni ẹ̀ sì gbómọ́ náà dìsẹ́n ẹ̀ yàtọ̀ rárá alukùránì náà ń ṣiṣẹ́ lọ dọ̀la ọlọ́run ní para lẹ́yìn. مصبي علمي بين نجوم سمائهم. gbogbo ẹ̀yin bàbá tí ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn torí gbogbo àwọn olówó tó jókòó yìí ilẹ̀ ti ṣú mo kí ẹ dákun má bínú sá mo kí àfáwà Murtado àfáwà Látijọ́ra àfáwà Nákọ̀ Nàkàtàlá يكتدي mo wá kí Fáàrí Ọ̀yọ́ ló jókòó yìí bọ́yọ̀ ṣe tó yẹn ọmọ Sheikh Adam tó wà ń bẹ nìyẹn àwọn bàbá wa pọ̀ ń bẹ o àmẹ́ni ó nàró ọkọ̀ yẹn ẹ̀yin ni. ما يكتدي بعلومه. wọ́n wo wá sí kanjú onítẹ̀ ń sọ pé ibo lẹ fẹ́ bá Ọ̀yọ́ jẹ́ dé yìí àwọn ò ní gbà fún yín ọmọ Sheikh Adam lèmi ọmọ àlè ní ọ́ tó o bá lè fi Sheikh Adam proof. bàbá tọ́ wa gbogbo tí bàbá kọ́ wa ó dáa ká máa lò ó. mo sọ fáwọn èèyàn mo ní bàbá yìí ṣèkà àmọ́ bàbá kọ̀wọ̀ sí bàbá yìí sálábúrú Sheikh Adam yìí sálábúrú àmọ́ bàbá kọ ìwọ̀ sí òun ló fi dàbí ìpọ́n ní Sheikh Adam burú bọ́sẹ̀ máa sọ pé bàbá Jaqmal náà ò burú. فهو كاليات يلبقى بمائهم. mo kí yín mo fi gbogbo sẹ́tẹ̀ ń ṣe ẹ nílé ńlẹ̀ yẹn tún nílé ń kánú ẹ ní ṣòfò ntẹ́mi afáàfin gùn náà nù wàá mẹ́yọ̀ kan kí wọ́n ló mọ̀. سلام على أهل العلوم فإنهم. ayé tá a wá يقول الله nígbà tó já sí pé àkú ní wà míì mọ́
èyí tó bá ti wá ní mójútó ṣe ń tó yẹ kó ṣe ń bẹ̀ kó tó lọ tó bá dénú sàárè àbámọ̀ òbámọ̀ o èyí tí baba Jaqmal lórí kó pé àwọn náà ń ṣe yìí abẹ́ẹ̀kọ́ èyí tó bá pè ìwọ náà ni ó máa ṣe. Masabiu ilmi bainuju musama. àfàwọn àgbà tí wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ baba Jaqmal ọlọ́mọsàjà rí yín pẹ́ o. Bihi yakitadi. ìfarabalẹ̀ yín pọ̀ púpọ̀ ní àbá jókòó baba Jaqmal tó yẹ pé wọ́n ń sọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan núkútọ̀ kọ̀ọ̀kan ni wọ́n ń sọ táwọn afẹ́ nìkan sẹ́gbẹ́ wọn ẹ̀rí pààrọ̀ ẹni wọn balẹ̀ ni ìfarabalẹ̀ yín òre yín ó pọ̀ bẹ́ẹ̀. mo wá kí olówó gbogbo ẹni tó bá níbò làfà ayé àfà sí dáa báyìí ọlọ́run fún olóríire tì ọ́ ni o. bí ní àjò bá yẹ ẹnìkan bí wò bá lólórí ló lè má yà o. ẹ wojọ́ tẹ́ tí ń tẹ̀lé baba Jaqmal bọ̀ ẹ gbé mọ́tò yín lẹ̀ ẹ ra epo sí ẹ wo ntẹ́yìn fi ń ṣe kídímọ́ tó bá wá dọ̀la tọ́mọ yín kan wá dà fà ayé wà lè títí wọn níbà. sọ̀rọ̀ ọlọ́run kì í jẹ́yàn gbé o gbogbo nǹkan ló fi ọ̀fẹ́ sí àmọ́ nígbà tó débi ẹ̀san kò fọ̀fẹ́ sí ó ní mọ́ni àmì lẹ́sẹ̀ẹ́lì yá. Falinafsi wamani asaba aleha wama rabbuka bisala. mi lè lábí. déédéé ẹrù téèyàn bá ti lè gbé ni kó dì déédéé ntẹ́ ẹ fẹ́ gbé táwọn ọmọ yín ó mọ jẹlẹ̀ tí ń dì kalẹ̀ yìí àwọn olówó bíi tí agbo Àyìndé là ti ń bá wọn agbo Pàṣọ ẹ̀yin wá pe àwọn àfáà síwájú ilé yín ezele pé kí pé lè Pàṣọ náà da torí ẹlòmíì sí ọ̀rọ̀ gbọ́ àmọ́ tẹ́yìn ń ṣe yìí wọ́n no ilé wọn la wà ọlọ́run fà lùbáríkà sí ẹ wá ń ṣe dáadáa fáwọn afá wa níjọ́ tèmi ń sílé ẹ̀yin náà lè gbé wọn wá mo wá tún rí nǹkan kan lára yín tẹ́yìn mọ̀ pé mo sọ wọn wá dòde rí kẹ́kàn wọn lójú pé mo fẹ́ lọ pàdé yẹn kan o ẹsẹ̀ kíá o ibi tó lówó mi ti jábọ́ nù ń náwó fàáfàá ó wá fi gbéraga kún ọlọ́run wá ní gbogbo ohun tó ná àfi foríjìn lórí ìgbéraga rẹ kò lè jèrè ń bẹ̀ mọ́ gbogbo tẹ́ ń ṣe ẹ wá fi tẹríba kún ṣẹ́ra àwọn tàná jèrè bàbá ẹlẹ́ran ní Markaz wọ́n jèrè lára Sheikh Adam bàbá ló béèrè lọ́wọ́ àwọn àfáà wa wọ́n ṣe mùṣáwárà bàbá wa bí wọ́n pé nínú Abíọ́lá àti bàbá ẹlẹ́ran ta ló dáa jù gbogbo àwọn àfáà bá ní Abíọ́lá ní torí pé máa ń fowó lẹ̀ wọ́n ti sọ̀rọ̀ tán Sheikh Adam akin ọlọ́run ó ti yẹ gbogbo wọn sọ̀rọ̀ tán bàbá ní sẹ́yẹ ti délẹ̀ wọn làwọn ti délẹ̀ bàbá ní bàbá ẹlẹ́ran dáa ju Abíọ́lá lọ Abíọ́lá bí ò bá ní sọ̀rọ̀ kò ní tọ̀ mí wá àmọ́ bàbá ẹlẹ́ran ó bá lọ abatí ọ̀bí bá ti ń bọ̀ yóò gé ọkàn wá fún mi yóò gé sáàkì wá fún mi ojoojúmọ́ ní dùn mí nú Abíọ́lá bí ò bá nídìí mi kò ní wá mi wá ntẹ́yìn fi yàtọ̀ sáwọn olówó nù bí bàbá Jaqmal bá ti wò èkó yìí ẹ ti daṣẹ́ nù tí wọ́n fi padà ọlọ́run wọlé ẹnu ẹyọ kan wọn wá ṣe nǹkan kan lẹ̀ yìí o ọ̀rọ̀ ọlọ́run náà wà ní ẹ wá ń gbé wọn lọ bọ̀ bó bá jẹ́ pẹ́yìn náà la kí ń jòkó lẹ̀ ti tó ń wà sí torí gbogbo àwọn olówó fẹ́ sóore mọ́ wọ́n ti rí kó ti dá fáwọn àfa wọn wá náwó mọ́ ẹ̀yin tẹ́ kọ̀ọ̀kan tẹ́ bá wá ń ṣe òun ẹjẹ́ àfàdúrà káfẹ́ fi ṣe yín léṣe kó lówó tí ò ṣe bí yín kó bá lè mọ̀ pé èèyàn ń jèrè ju ẹgbẹ́ lọ ọlọ́run wọlé bàbá wa Sheikh Adam yóò jẹ jèrè o àmín èrè náà dára àwọn ọmọ yín àmín mo kí àwọn tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn kíkí má pọ̀ gbogbo yín mo kí ẹnjìníà pé bàbá mi náà ọlọ́run mo kí mo wá kí bí bàbá mi bàbá Símíà torí bàbá yẹn ni wọ́n bí mi àwọn ni wọ́n lọ fẹ́ ìyá mi àwọn àti dáàdi wa ni wọ́n jọ lọ ìtàn tí bàbá Símíà máa ń sọ fún mi nígbà tí mò ń dàgbà àdìjọ kan máa ń sọ fún mi ní pé sọ mọ̀ pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n àmọ́ bá ti fẹ́ sún mọ́ra àwọn èmi mo ṣiṣẹ́ wọn. tó bá ti dé ìwọ sọ pé sọ ti sọ fún ọ ìwọ náà sọ pé sọ ò ti gbọ́ alájọ wa ní tọ pátá àwọn dọdọ mọ mi ọ ní sọ ti sọ fún ọ àná ní sọ ò ti gbọ́ kí ni àtìgbọ́n ti sọ fún ọ. Allahu akbar. ṣe mọ̀ pé ẹ̀rù ń ba ìtìjú wà lára màmá mi pé wọn ìfẹ́ nìkan kan rí bàbá mi náà kọ́kọ́ fẹ́. bàbá Símíà wá ní sábàbí torí ìyá tó bí ìyá mi nìyí oníyàn ní Sómólú kan wọn náà. bàbá Símíà náà máa ń gé ẹran fún ìyá náà. a lọ ní mo rọ́ ọmọbìnrin kan lọ́dọ̀ ìyá Ìsàká wá fẹ́ ẹ̀ ọmọ náà rí rùmùrùmù àwọn lọ ọ̀dọ̀ yìí oníyàn pé àwọn fẹ́ fẹ́ ọmọ yìí kì í mọ́kùnrin àwọn ò fẹ́ ìkankan. bàbá Símíà ní tóstà láyé ìjọ́un sẹ̀mọ̀pá láàrin nàlá pẹ̀lú ẹ̀
Midùnmán àwọn ni nígbà tó wá fẹ́ ṣàhádà mọ́ríkàsì tó fẹ́ ṣàhádà rọ́bíà tọ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe rí gbà náà àwọn náà tún lọ gbé orí ẹran àti tẹran wá bí àyíṣàká á ṣe wọlé á ṣe ṣàhádà yìí àwọn àtàwọn bàbá mi náà mọ́jọ́ ń wá dọ̀ bàbá ní kíbla ṣàhádà kódà fọ́tò wọn bẹ ńlé ó kàn ti funfun lẹ́gbẹ̀ẹ́gbẹ́ báyìí nígbà tí wọ́n kúnlẹ̀ síwájú mọ̀lánà ní kíbla ṣàhádà àtàwọn àtàlájì wa àwọn mẹ́ta ni wọ́n tọ́jọ́ rìn bàbá wa lọ́ba àbá wọn àdàgbà bá wọn lórí ìrìn àjò ni ọlọ́run mọ́sá bá ń kẹ́ bàbá náà. àmín. ẹ lákẹ́ bá ń sáámi fún. àmín. mo kí wọn púpọ̀ gbogbo ẹ̀yin afá mo kí ìrákùsẹ̀ ìbínú o mo wá kí olóríire gbogbo ìgbà kí n tó lọ ọ̀dọ̀ wọn mo kí afá mi Mawlana Nakib Rashara. ká tó wọn bọ̀ ń bí náà asálàm pé à ń lọ bí báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni alihamudulilá àwọn náà tún ṣàdúrà púpọ̀ torí ń tẹ́ ṣe yẹn kún wa lójú púpọ̀ ẹni tí ọ̀tá fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run wá gbé àwọn bàbá yẹn wọnú yín wọn wá ṣẹlẹ̀. alhamdulillah. ọ̀tá fẹ́ kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ kẹ́ wá bẹ̀rẹ̀ sí fáyà ká máa wá pè yín pé ẹ dákun ẹ ṣe sùúrù torí àwọn ìjà kan ń bẹ á máa wá bẹ ọlọ́run mọ́sàbá wa parí ìjà yìí torí pé babalágége dọ́láyàtọ̀ mudir markaz àdàmọ́láyàtọ̀ ṣẹ́rẹ́ ni tí ètí mọ̀ mi rò pé ó lè mọ̀ mọ́ ìpè ọlọ́run fi bàbá yẹn ṣèmọ́lẹ̀ fún wa ni wọ́n yanjú ọ̀rọ̀ kan ní mọ́ríkàsì láìpẹ́ yìí ọ̀rọ̀ náà lágbára gan àwọn haúsá wọ́n fẹ́ yan imam torí wọ ọkàn lójọ́ máa gégé ni àwájọ́ máa gégé jù ọ lọ a sínú agége àmọ́ tí ń ṣẹlẹ̀ nínú agége etí wa nígbà kọjá wọ́n yanjú ọ̀rọ̀ imam ní mọ́sálásí àwọn haúsá wọ́n wá fà títí wọ́n rí yanjú ṣé àmọ́ ní agége wa ẹjẹ́ á kó lọ́ọ̀dọ̀ mùdírù wọ́n wá kó àwọn mọ́là wọ́n wá kó wọn wádọ̀ babalágége babalágége wa ní ìwọ bó ni bàbá tiẹ̀ ṣe jẹ́ bó ni bàbá tiẹ̀ ṣe jẹ́ ká tó mú mọ́mù láàrin á ṣe sáàmù fún yín bàbá wa ṣe sáàmù fún àwọn méjèèjì bàbá wa ní ìwọ páàsì o àmọ́ onígbèraga. àmọ́ bàbá tó bí o onígbèraga bó ló ṣe padà sí bàbá rẹ̀ ṣe ń ṣe. àwọn àyànjọ́ ọ̀rọ̀ náà tán inú sàmánù Agége wa dùn pé òun ò sáfàní òun ò sílú wà òun ò sáyé wà abẹ́ ọlọ́run bàbá mudir markaz. àdàmọ́láhu ayàtọ̀. ẹ bá ń ṣe bẹ́ẹ̀ dáadáa. àdàmọ́láhu ayàtọ̀ hó. ọlọ́run abẹ́ o táyé bá mọ̀ yìí pé yóò tún dùn fún wọn jù báyìí lọ ni wọn bá má fi ń tán sí fi sí wọn sí wọn. wọn mọ̀ pé yóò tún bí oore. ìgbà tán tún wá jókòó lé gan ó wájú ìgbà tán jáde lọ. torí gbogbo ẹni tí ò fẹ́ wọnú ọgbà tẹ́lẹ̀ ó wọnú ọgbà. sọ mọ̀ pé láti yọ ìnìwọ́ ti ń ṣàdúrà pé kí Fẹ́mi Gbàjàbíàmílà wánú ilé rẹ̀ àti mọ́sálásí rẹ̀ sọ pé kò débẹ̀ dì sí. ó wánú ọgbà ó tún kúnlẹ̀ kò sì lè débẹ̀ láéláé. ìwọ ń ṣàdúrà kí gbogbo àwọn olóríire máa dọ́dọ̀ rẹ ẹni ó wá láti odidi Baghdad ó tún dọ́dọ̀ wá. bàbá fún wọn lẹ́bùn òun náà tún fún bàbá lẹ́bùn. ẹ wo ore tọ́lọ̀ ń ṣe fún bàbá Lágége. mo wá fi bàbá Lágége mo fi kí bàbá wa Jaqmal. n tí mo rí nínú ọ̀rọ̀ yín bọ́lọ̀ ń ṣe lóhùn ó ṣe ní ti ń ṣe yìí àwọn tí ó sì nígbò náà ní gbà táyé fi parẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti lọ lórí ibú lòun kò sí ní tẹ́ fẹ́ ṣe ń wà sí fún kò lè dò lóríire mo wá fọ̀rọ̀ yín tì sí pé ọpẹ́ ló já sí kò sírú ogun tẹ́ fẹ́ jà mọ́ tó tó yìí tẹ́ ti jà sẹ́yìn níjọ́ tó gun lé ẹ ti jà ogun yẹn bẹ́ẹ̀ yẹn bá sì ti wín ní irú ogun yẹn gbogbo ogun tó bá kù lábẹ́ ogun ni ẹ máa wọ ẹni tó bá kọ́kọ́ fẹ́ yàwó àkọ́kọ́ yóò ṣe wàhálà tó bá fẹ́ lẹ́ẹ̀kejì tí ò bá ti jẹ́ kí ti ilé gbọ́ yóò rọrùn. Ayakumullah. ẹ̀yin ọmọ kankan ṣe gbọ́ báyìí ogun àkọ́kọ́ yẹn òun ni ogun wọ́n wá síra lórí ogun yẹn nítorí àwọn tí wọ́n gbé síwájú pé àwọn fẹ́ jọ wọ́n gbé ẹsẹ̀ lórí pa wọn. ṣẹ́rí bá a bá ń tàn wọ́n ká máa fi mímọ̀ kí wọn ẹ má jà fi mímọ̀ kí wọn ẹ já fi akin kí wọn. ẹlòmíì nímọ̀ ju tiwọn lọ àmọ́ kò lákin tó fẹ́ fi lò ó. gbogbo ìníkú oore bàbá rẹ ò ní tẹ̀ ọ́ lọ́wọ́. níjọ́ tẹ́ ẹ bẹ̀rẹ̀
kódà bọ́ ọmọ bá ń drive ẹ̀yin náà mọ̀ wò pé sẹ́mi dẹ̀ ní last dent lórí ìlà ìlú àmọ́ ẹ̀sọ́ jáde ó wà lọ́kàn yín ni ẹ wá ní lọ́kàn pé ṣé báyìí pé sí àwọn tí mò ń ṣeré àwọn tí mo dẹ̀ fẹ́ jọ nìkan kan ní ṣẹlẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ wọ́n ti ka ọdún mẹ́wàá ó ti kọjá. Allah. ẹni tá a bá sì ti kọjá lórí ọdún mẹ́wàá ó ti kú òní. mo wá rí i pé gbogbo ibi tọ́lọ́run ti lo alihamudu nínú alukurani ọ̀nà márùn-ún ni. mo wá bá yín fi márùn-ún náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ó ní alhamdulillahi alladhi anzala ala abdil kitaba wàlámù yaj'al lahu iwaja àkọ́kọ́ nù. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi alladhi anzala ala abdil kitaba wàlámù yaj'al lahu iwaja. ọpẹ́ àkọ́kọ́ tí mo bá yín dún nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó ní alhamdulillahi fatiri samawati wal ardi wajala sulimati wan nur summa alladhina kafaru بربهم يعدلون. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. ọpẹ́ tàkọ́kọ́ yẹn òun ni tàwọn tó bí yín ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ni tàwọn tó tọ́ yín ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni tí gẹ́gẹ́ alhamdulillahi. alhamdulillahi fatiri samawati wal ardi. جاء الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثا ورباعا يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. alhamdulillahi rabbil alamin. bẹ́ẹ̀ ṣe wá ń ṣe wàhálà tó abayín dúpẹ́ pẹ́ tó bímọ re. arrahmanir rahim. bẹ́ẹ̀ máa ṣe wá sí ń ta tọ́mọ yín bá ń ba ayé jẹ́ wọ́n máa ní ẹ̀rí bàbá rẹ̀ ní í ṣe. maliki yaumidini. ọmọ rẹ̀ ló lóṣòwò. maliki yaumidini. ọmọ kéwù rẹ̀ lápá yẹnyẹn. maliki yaumidini. ọpẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a bá yẹn dún nìyẹn pé làfáà sọ pé sukuru ilahi ní ìmọ̀tún. sukuru ilahi ní ìmọ̀tún. bàbá Jaqmal bẹ́ẹ̀ bá sùn tẹ́ bá jí ọpẹ́ ni ẹ kọ́kọ́ dá. mujizatun li sukrihi. mujibatun li sukrihi. fakaifa sukuru birahu fasukuru mi birri. ọpẹ́ ni ẹ máa dún lọ́dọ̀ Ọlọ́run. sukuru ilahi ní ìmọ̀tún. àwọn kan lẹ́jọ́ lọ́dọ̀ bàbá lágòdì ṣé gbogbo wọn ni wọ́n ń bẹ láyé. sukuru ilahi ní ìmọ̀tún. àwọn kan lẹ́jọ́ kéwù ń bẹ ṣé gbogbo wọn ni wọ́n ń lò mọ́ wọn. sukuru ilahi ní ìmọ̀tún. gbogbo àwọn tẹ́jọ́ ń jọ́ máa kéwù bàbá náà ṣé gbogbo wọn ni wọ́n gbó. mujibatun li sukrihi. dá sàlátù lẹ̀. mujibatun li sukrihi. gbogbo ayé má sàlátù yẹn ẹ tún wá lọ mọ kéwù tẹ̀ tún kọ́. mujibatun li sukrihi. gbogbo tó lè mú yàn bísí lẹ ní o kò tún wá dí tàwọn ìyanu lé lọ́wọ́ àwọn yóò rojọ́. mujibatun li sukrihi. nítorí kò sí bí àáfàá ṣe lè mọ wá àṣìṣe tó bóbìnrin bó bá délé tó bá béèrè ẹ̀tọ́ tó bá fún un yóò ní sóhun lòun rẹ̀ iṣẹ́ ni ẹ bá kú ẹ kú ewu ti mi àti ẹsẹ̀ kankan ẹ̀sùn. fakaifa sukuru birahu fasukuru mi birri. mo bá yín dúpẹ́ mo wá rí i pé gbogbo ń tọ́lọ́hún ṣe fún yín lágbẹ́rin nǹkan mẹ́ta lọ́lọ́hún fi ṣe bẹ́ẹ̀ ọlọ́hún ò sàdédé ṣe bẹ́ẹ̀ kí ló bí kí ló jó rí bẹ́ẹ̀ àfa kanú àwọn kọrinkọrin ayé wa sọ pé. akirimu wàlá tugidibu khayya salasata. oríire tó bá ń wá káàkiri wá síbi ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí. irumuta ntahaya bila kusirani. oríire yìí pọ̀ kọjá kéèyàn kan sọ pé òun lòún ṣe yín báyìí. alalimuna. kọ́kọ́ ni oríire àwọn àfa ẹ fẹ́ràn ṣé Ádámù pin. alalimuna. ẹ fẹ́ràn mùdírù tèdè pin. alalimuna. bẹ́ẹ̀ yàrá ti fẹ́ràn ṣé Ádámù wọ́n sọ fún ẹ lẹ́ni ọláyèrè ò da ṣé Ádámù ló fẹ́ràn o. alalimuna. tó o bá tún wá fẹ́ràn ṣé Ádámù tó o bá fẹ́ràn mùdírù ò ní lẹ́yìn. alalimuna. àṣàṣì o àṣàṣì o gbogbo ẹni tó bá ti fẹ́ lọ́la tó bá ti fẹ́ràn ṣé Ádámù gbọ́dọ̀ fẹ́ràn mùdírù. tó o bá fẹ́ràn ṣé Ádámù tó o bá ti fẹ́ràn mùdírù ò ní lẹ́yìn. alalimuna sagiruhum wa kabiruhum. àwọn àfọ onímọ̀ tí wọ́n tọrọ yé
wọ́n ń yọ sí yín àtàwọn ọ̀dọ́ àfa ibẹ̀ nìkan lẹ dùnnú kò ń bì ẹnìkan lẹ tún dùnnú yìí. Sọ̀gìrùn wa kẹ̀bìrùn. kò tóbi lẹ́nu yín láti yin èèyàn tẹ́ bá rí ẹ̀bùn lára ẹ̀ kò tóbi lẹ́nu yín láti pọ́nyàn lé tẹ́ bá rí ẹ̀bùn lára ẹ̀ ẹ kì í dẹ̀ dọwọ́ bọ àbò sí oore tọ́lọ̀ bá ṣe fún yàn ẹ bá sì débi tọ́lọ̀ ṣe fún yàn kan ẹ gbé tóbi ẹ dẹ̀ fálùkẹ́ ní kinní yẹn ẹ fálùkẹ́ ṣiṣẹ́ àwọn tó tàná. Sọ̀gìrùn wa kẹ̀bìrùn. ẹ fẹ́ràn àfọ̀ọ́dọ́ ẹ fẹ́ràn àwọn àgbàlagbà tí wọ́n bá ṣe dáadáa. Wàlíwàlídàní. fọlábalẹ̀ kì í ṣe gbogbo àgbàlagbà lábẹ́ lọ́hùn fún kẹ́mi rẹ̀ gùn àgbàlagbà tí ò bá wúlò kó kú. ramani lẹ mú àgbàlagbà mí ní olórí ibú lòun náà tí ẹ wọ́ sí ju ramani lọ. ìbẹ́ náà àwọn àfa àtàpẹ̀rẹ̀ aláfa yìí ti mú ẹ̀jẹ̀ nítorí ayé yìí náà. Sọ̀gìrùn wa kẹ̀bìrùn. ìgbà tí ramani rọ ẹ̀jẹ̀ sínú ke táwọn bí pé bóun náà ṣe ń ṣe ó ní wọ́n máa ń dà nǹkan kan sí nǹkan kan sí i ìbá kan náà. Sọ̀gìrùn. ẹ fẹ́ràn àfa ẹ fẹ́ràn àgbà ẹ fẹ́ràn ọmọdé ìtọ́lọ̀ fi ni ó yẹ yín nìyẹn. Wàlíwàlí. wọ́n fẹ́ràn nàkíbùlà sàráfì tàná Radiyallahu wọ́n tún wá ta'ala. fẹ́ràn mọ̀lánà nàkíbùlà sàráfì tèní. Adamallahu hayatahu. ẹ wá ní má fẹ́ràn yín. èmi náà ní fàárí kan tó kọjá àwọn tí mo dákọ̀ ọ̀hún. fàárí ayé mi nù nàkíbùlà sàráfì tàná Radiyallahu nàkíbùlà ta'ala. sàráfì tèní. Sọ̀gìrùn wa kẹ̀bìrùn. bàbá Jaqmal àwọn àgbàlagbà tàná tó ti lọ Sheikh Solaty nàkíbùlà sàráfì Sheikh Shazili wọ́n ṣàdúrà fún yín nítorí ẹ fẹ́ràn wọn ẹ tún fẹ́ràn àwọn ọmọ wọn. Wàlíwàlídàní. àwọn òbí wọn ń yọ́nú sí yín. Wàlíwàlídàní. ẹgbẹ́ ọkọ kó o ń bi tó wà lánàá ẹgbẹ́ kọjá bẹ̀. Wàlíwàlídàní. ẹ wo èèyàn tí ń tọ̀ yín wá ẹ wo èèyàn tí ń wá yín wá ẹ wo èèyàn tí ń wá yín wá. kí bàbá Jaqmal náà tún wá jókòó pé àwọn fẹ́ gbọ́ wáàsí ẹnìkan ẹni tí ń ṣe wáàsí. àwọn náà tún wá jókòó gbogbo ẹni tí ò bá gbọ́rọ̀ ọlọ́rọ̀ kò ní rọ̀rọ̀ sọ pé. Wàlíwàlídàní wàhámilul Qur'ani. àwọn alẹ́ alukurani yọ́nú sí yín. àwọn alẹ́ alukurani ẹni tí ò bá yọ́nú kó má yọ́nú nígbà táwọn ẹni ọlọ́run ti yọ́nú sí yín. ṣé Ádámù tẹ́ ń ṣiṣẹ́ yín Sheikh Solaty tẹ́ ń ṣiṣẹ́ ń yọnu Sheikh yàrá lókè àjọ ní yọnu bàbá Mudiru yọnu. Wàlíwàlídàní tí wọ́n bá ṣe pé àbá Jaqmal àbá wa Yasanna kan kó ọmọ lẹ́ni ni ẹ mọ iye àwọn tí wọ́n débi ni àtún pọ́ọ̀sì ẹ̀ nù àfẹ́ kó tàn ní èrò bá yapa gbọ́ ọmọ lè wọ́n rò pa fẹ́ pín owó ni. Wàlíwàlídàní wàhámilul Qur'ani. àwọn àbíkán bẹ tó bá ti dágbére kó tó kù ńlé ó fún àwọn èèyàn ní násìbù kò sí ni wọ́n béèrè ọba tí ló ń lọ lẹ́kí wọ́n mọ̀ bóyá ọlọ́wọ́ àyàn ó lọ gba nǹkan ni wọ́n ní aláyì alẹ́ lọ lẹ́kí ẹ lọ ọmọ lè abẹ́ ẹ lọ ọkọ̀ yìí wọ́n kàn máa send account number láti Ìlọrin pẹ̀tọ̀ Awwal Olowolagba ẹ káàbọ̀ sí ìrànlẹ́ délé ẹ ṣe sí wa èyí ó sì fún wọn tó ráwọn kan bẹ wọn ní àfi kó o fún wọn ló fi mọ ní sí. Allah. gbogbo ẹni tó bá ti ní tó bá ti bú ẹni tí ò ní tẹ́ni tí ò ní bá fi sunkún sọ́dọ̀ Ọlọ́run ìwọ tó ní òní ní mọ́. àwọn òbí náà ń yọnu àwọn àfa Al-Qur'ani ń yọnu orin kan táwa náà wà kọ́ dání fún yín lélẹ̀. Ya Jaqmal ilmu wal irfani ya asadu liman arada khirabal markazil azili. wídélẹ̀. Hubbul ilori fasora damma jismatikum. ṣé o Musa ọlọ́mọsá járí yín pẹ́. Bí ó sì dùnkùnmọ́lẹ̀ ìzúmọ̀ alẹ́fọ́dílé. Ayyakumullahu ya bájàlè ìlórí fàdún. bẹ́ẹ̀ni Ọlọ́run wọlé àwọn. Ìdánsẹ́ ìdárọ̀gì ìdálẹ̀ àìṣekalẹ̀ asálì. olùwà wí. Ya Jaqmal ilmi. ìdádẹ́rùbà yẹn gbogbo ẹni tó yóò sì jí. Ya Jaqmal ilmi. ẹni ó bá fẹ́ sọ̀sọ̀kúsọ tó bá rí yóò dákẹ́. Ya Jaqmal ilmi. báyọ̀ bá ń bá dáná dábọ̀ tó bá gbọ́ Jaqmal yóò sì yí padà. Ya Jaqmal ilmi. gbogbo àwọn àfọ àti ìdára tó bá ti gbọ́ Jaqmal wọ́n straight wẹ̀wẹ̀.
Ya Jaqmal ilimi. ìjáyà ni o ìjáyà ni o ìjáyà ni. Walirifani ya asadu. ìtọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn àtàná mọ̀lánà Sheikh Shazili Allahu ta'ala anhu. níjọ́ tí wọ́n lọ ara wọn tí wọ́n fi mọ́ríkàsì rẹ̀ nípa lọ́ọ́ mú wọn. níjọ́ tí àfa mi Sheikh Abdullah Nakibul Ashraf níjọ́ tí wọ́n lọ Ọlọ́run ti mú wọn wọn àmọ̀ pé ruyin tó ń bọ̀ nígbà tẹ́ dé ọkọ̀ tí yóò wá wọn rí ibi tí sí mọ́ yá Jaqmal. Ya Jaqmal ilimi. já wọn láyà jákì wọn lẹ́ẹ̀kan náà. Jaqmal ilimi. nígbà tẹ́ wá dé tẹ́ fẹ́ jákì wọn ẹ wá gbé mọ́ dání. Jaqmal ilimi. ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ kọ̀ náà dání. Jaqmal ilimi. tó bá gbé bí màá ń ṣe pọ̀ tó ẹ̀ bá ní kọ̀ náà wọ́n ti bàjẹ́. Ya Jaqmal ilimi. nítorí sẹ́ra àwọn èèyàn wọ́n gbẹ́gbẹ́ àti fowó ọwọ́ wọn tàn yàn tán bá ti win ní àtìyàn tán wọ́n wá useless èèyàn. Jaqmal ilimi. gbogbo ibi tọkùnrin ò ti ní sóríire nu ẹ̀yin ọkùnrin tẹ ẹ win ní àti obìnrin tán ẹ wá ba yí ẹ jẹ ẹ ṣòfò. gbogbo ẹ̀yin ọkùnrin wèrè ẹnu rẹ dùn ó wá mú àti obìnrin wá ń polẹ̀ báyìí ìyẹn wá ní yín sì lè sùn mọ́ ó sì ya wèrè wọn náà padà ya wèrè o. Walirifani ya asadu. Ya Jaqmal. Ya Jaqmal ilimi. ẹ̀yin gẹ́gẹ́ ni mọ̀. Jaqmal ilimi. kìí ṣe pé kéwù yẹn ló pọ̀ bàbá àmọ́ ẹ̀ mọ́ lò. Jaqmal ilimi. bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀ pèpèkúpè. Jaqmal ilimi. bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí ẹ̀ sọ̀sọ́kúsọ. Jaqmal ilimi. bẹ́ẹ̀ bá ń tú kéwù ẹ̀ tútúkútú. Jaqmal ilimi. Mùdírù náà wá ń wò yín báyìí pé alihamudulila inú wọn wá ń dùn. Sheikh Abdullahi ń wò yín lálẹ́ kìyàmọ̀ inú wọn ń dùn. Sheikh Shazili ń wò yín inú wọn ń dùn. Sheikh Yahya Agadi ń wò yín inú wọn ń dùn. Ipe ẹ̀yìn mi dá. Ya Jaqmal ilimi. Walirifani ya asadu. Liman arada khirabal markazil azili. Ọlọ́run fi ń ṣe dáadáa fún ó fi fèsì. Hubbul ilori. àìmọye èèyàn fẹ́ ta lu mọ́ríkàsì wọn wo ti ọkùnrin yìí kò sí dọ́dọ̀ ẹ o bó bá ti fẹ́ gbégbé wa tó bá fẹ́ sọ̀rọ̀ kọ́kọ́ òòrò ti Jaqmal mọ́. Hubbul ilori. gbogbo ìjọ́tẹ̀ kọ́kọ́ ẹ̀mí ayé lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta nígbà tó yẹ wọn apapa yín tì. Fasora damma jisimatikun. wọ́n rí i pé ẹ̀yin kọ́lẹ̀ ń ṣiṣẹ́ yẹn àwọn tí mo kà yẹn ti pàdé lára yín. wọ́n á fẹ́ kí ògo mọ́ríkàsì kú nílọrin. nínú àwọn aṣọ wà nílọrin lẹ́wà aṣọ ọmọ Sheikh Adam tí ń fọ̀ tí ń mọ́ lẹ́wà. àwọn èèyàn máa tẹnubọlẹ̀ wọ́n máa wá yín káàkiri wọ́n máa wá fétéfété káàkiri pé bó o ní ṣe ṣe. Hubbul ilori. ìfẹ́ Sheikh Adam kún ọkàn yín. Hubbul ilori. ẹ fẹ́ràn Sheikh Adam pin. Hubbul ilori. ẹ fẹ́ràn Sheikh Adam nínú àtìtá. Hubbul ilori. ẹ fẹ́ràn Sheikh Adam àṣejù wọ́. Hubbul ilori. gbogbo àyín náà fẹ́ràn Sheikh Adam o àmọ́ títí yín tún níṣẹ́ dànù nítorí gbogbo kí ó ta bábá débi iṣẹ́ dà á jágbe mọ́ ni tọ̀dọ̀ yín tún níṣẹ́ dà. Hubbul ilori. Fasora damma jisimatikun. báwo lẹ́yìn ọmọ Sheikh Adam ṣe jà ọlọ́run níjọ́ rí rẹ̀ baba Nakibul Ashrafil Afirikiya ẹ̀yin àti wọn ọmọ Sheikh Adam ni bẹ́ẹ̀ yẹn bá ta sí mùdírù lẹ́ni ó ti ṣòfò Nakibu rẹ̀ níbẹ̀rẹ̀ ẹjọ́ àsárà bánu onísùn dáadáa ń jọ náà àwọn bàbá rí yín bí fáàrí bàbá ànáhùn ni ẹ padà sí bí Sheikh Adam bá ń lọ báyìí Sheikh Shazili ó dúró báyìí Sheikh Abdullahi ó dúró báyìí wọ́n máa kílẹ̀ ọ̀nà lọ mùdírù tèmi náà fẹ́ yín náà ṣe ẹ̀yin lẹ́ guide Nakibu rẹ̀ Jaqmal rẹ̀ ẹ̀ wá ń kílẹ̀ ọ̀nà fún Nakibul Ashraf. Fasora damma jisimatikun bihi usidukumul izu ma'al fodili. sẹ́rí gbogbo àfa okun ayé o àmọ́ àfa mi Sheikh Abdullah Nakibul Ashraf ọlọ́run bùn wọn ní àwọn kẹ̀kẹ́ tán pọ̀ sára wa àfọmọ kí ó tó bá yọ ọmọ àlè bàbá fún wa ní nǹkan ogún mẹ́ta la jẹ lára bàbá tá a gbọ́dọ̀ mọ̀ ṣe ogún mẹ́ta lára bàbá èmi ò mọ báwọn àfa àtẹnisẹ́ ń tọ́mọ o àkọ́kọ́ ogún tá a jẹ lára bàbá. Nahnu warasna la ibadata. mo ti ní àkọ́kọ́ mọ́tò lọ jìnnà. Awwalan nahnu warasna la ibada. alákọ̀ọ́kọ́ ni pé a jogún ìbádà lọ́dọ̀ bàbá bàbá fi irun kọ́ wa Sheikh Abdullah radiyallahu ta'ala ni wọ́n fi ẹ̀sìn wọ́n fi training wa tá a bá ń travel láti bí lọ tí àyílà bá ti bá wa bàbá ò ní ẹ park
á kírun tá a bá kírun tán á wá kọ́ntínú. bí bàbá tàná ṣe wá ń ṣeun bẹ́ẹ̀ ni bàbá tèmi náà ṣe tá a bá là ń lọ Kánò nà kí ìbò nígbà tèmi rọ́ọ̀dì àdámọ̀láwọ̀ yàtọ̀ wọ́n ní ẹ páàkì ká kírun náà á bá kírun gáà ní jẹun nínú tí ogun ta jẹ lọ́dọ̀ àwọn afáwa nù. ẹlẹ́kejì bàbá sì fi mímọ̀ mọ̀ wá tí èsè mímọ̀ wèrè ẹnu wọn bá ti ń bẹ lára wa àlùbáríkà wọnú ẹ gbọ́ bàbá òjá ní mímọ̀ débi ká sọ pé ṣé Ádámù sí lójú ọ̀nà gbogbo àwọn tí màwọn bá ti pọ̀ jù náà máa ń rà lébùṣe wù wọn wọn á mú ṣọ́ọ̀kì káàkiri àti báírò. ẹlẹ́kẹta وورثنا ذكر الله. nínú òkúta jẹ́ lọ́dọ̀ bàbá òun ni ká máa rántí Ọlọ́run bàbá tẹ̀ní náà rẹ̀ kí bala ṣàlàfíì yẹ o wọn wá filẹ̀ ọmọ àsìkiri la ilaha illallah la ilaha illallah gbogbo bàndínì tá a sì ń lù yí pátá ló lo kọlọ́n ti ń wí wọ́n tó o bá mọ̀ súnmọ́ wa kó béèrè ẹ̀ gbogbo ẹ̀ ní bàbá kí bala ṣàlàfíì tẹ̀ní wọ́n wá fi tírẹ́nì wa bẹ́ẹ̀ bàbá tàná filẹ̀ lókun tá a jẹ bàbá tẹ̀ní náà wọ́n fi tírẹ́nì wa kí lẹ́lẹ́ kẹrin. وورثنا ليعطى. bàbá tún wá fi ká máa tọrẹ kò sọ́mọ kí o bàbá kan ti tọrẹ bàbá tẹ̀ní náà bàbá sa Kùránì lọ tá a sa Tùnjí náà lọ tá a sa káfí lọ bàbá ní ẹjẹ́ apẹ̀ràn èyí tá a sa yìí ti pọ̀ àwọn àṣẹ látìgbà náà ó ti pé 23 years báyìí táwọn afáwà ti lọ radiyallahu ta'ala. àmín. 23 years àdẹ̀fílẹ̀ nínú ilé náà dàárọ̀ yìí ọba tó wá fi àwọn bàbá méjèèjì tó fi wọ́n ṣẹ̀san fúnnú ilé fúnléṣẹ́ Adam fúnlé Sàlátì níjọ́ tẹ sọ̀rọ̀ àfáà Sàlátì ó dàbí pé nìkan ò sọ́rí Ìlọrin ni mo wo kinní látòkè délé báyìí pé náà wòlíì tí ó dàrú ṣé ó Sàlátì ni kò dẹ̀ síbi tẹ́ ẹ bá dé láyé ẹni àwọn tí mo fẹ́ jọ ṣé Abdullah Sheikh Shazali bẹ́ẹ̀ ṣe máa ń sọ́n gbogbo àánú ẹ wá dúró lórí iṣẹ́ wọn náà lè wá ń ṣe yìí. àwọn Sheikh Shazali wọ́n kọ ìwọ̀sí débi pé nǹkan kan ò gbọ́dọ̀ ta sí mùdírù níjọ́ tán Dawah kàmbó ni wọ́n wà bàbá Sheikh Shazali wọ́n ní ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà fábà bíbù ọmọ ṣèwò Ádámà yóò rọ̀ wá lọ́rùn yóò tù wá lára. ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà fábà bíbù ọmọ ṣèwò Ádámà yóò rọ̀ wá lọ́rùn yóò tù wá lára. ẹ wo ọdún tó ti kọ́ wá kà yẹn sọ wá rọ̀ wá lọ́rùn ó tù wá lára nísìnyí. àwa tá a mọ̀ kankan tójú ẹlòmíì ti fọ́ wọ́n wí lọ́dún náà wọ́n àti mọ̀ pé ìjọba yóò rí báyìí o. gbogbo àwọn tó ń ṣe wèrè pẹ̀lú mùdírù wọn la pé àwọn Sheikh Shazali ti lọ ni. àwọn àti ó lè gba ilé mi lórí mùdírù yóò gbígbà tí fún un. báyìí kí ló kàn wọ́n fẹ́ràn wọn nígbà tí wọ́n wá lọ Ọlọ́run wá fẹ̀yìn rọ́pò. Ayakumullahu. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gun o. Ya bajali lórí fadum. Afọlá babalágége náà bẹ lọ́hùn fún yín. Ọlọ́run wọlé àfẹ́tẹ́ ní síbẹ̀ jẹ́ kẹ́mi yóò gùn. Ìdánsẹ̀ ìdánrọ́gì ìdálẹ̀ àìṣekalẹ̀ asali. Bàbá Jaqmal má jẹ́ kójú yín ó fọ́. Ìdánsẹ̀ ìdán. Má jẹ́ kétí yín ó di. Ìdánsẹ̀ ìdán. Má jẹ́ kẹsẹ̀ yín ó rọ̀. Ìdánsẹ̀ ìdán. Bí gbogbo ta wí yóò bá ṣe yín má jẹ́ kábẹ́nu òkú o. Ìdánsẹ̀ ìdán. Ó ṣe pàtàkì o, ó ṣe pàtàkì. Ìdálẹ̀ àìṣekalẹ̀ asali. Ìdánsẹ̀ ìdánrọ́gì ìdálẹ̀ àìṣekalẹ̀ asali. Àbí Ọlọ́run má fa burú ṣe yín. Ìdánsẹ̀ ìdán. Nítorí bí nǹkan bá ṣe yín wọ́n pè wá pé ṣe báwa alábàṣe. Wọ́n pè wá. Ibo lólùfẹ́ ni yín. Níjọba ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ́bẹ̀. Aburú ò ní ṣe yín. Ìdánsẹ̀ ìdán. Kò ní ṣe yín lọ́fà tí ó ṣe wá. Ìdánsẹ̀ ìdán. Ẹ ní lásìdẹ́ǹtì. Ìdánsẹ̀ ìdán. Gbogbo accident táwọn bàbá wa ń lọrin máa ń kà. Àwọn bàbá wa ń lọrin. Wọ́n ní accident inú ilé wẹ̀. Torí bẹ́ẹ̀dì. Torí mímbàrí. Tòde. Tinú mọ́tò. Gbogbo ẹ̀ láwọn bàbá yẹn máa ń kà. Àti accident tinú mọ́tò. Ìdánsẹ̀ ìdánrọ́gì ìdálẹ̀ àìṣekalẹ̀ asali. Accident inú mọ́tò ọlọ́mọdé ni. Ìdánsẹ̀ ìdán. Accident inú ilé ọlọ́mọdé ni. Ìdánsẹ̀ ìdán. Accident orí mímbàrí ọlọ́mọdé ni. Ìdánsẹ̀ ìdán. Accident òde
idan saidan. àtẹ̀tí bí ọ̀rọ̀ ọlọ́mọdé ni. idan saidan. ọlọ́mọ fàbúrú ṣe yín. idan saidan rogidan li aishi kali asali. idan saidan rogidan li aishi kali asali. bó ṣe rí yìí ọlọ́run abẹ́ ní ti fi parí ọ̀rọ̀ mi mo kí àfa wa rírí torí ẹlòmíì mọ̀rọ̀ gé yóò ní bí aláti fi ṣe sọ̀rọ̀ tó kọ́ra kò kí mo kí àfa ọlọ́run ní para náà àmín. gbogbo ọlọ́run kú lè bùn wá ní nǹkan náà nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sì bùn ọ́ èyí tọ́lọ́run bá ti bùn ọ́ yá mọ́ mójútó tiẹ̀ náà àfa àfọ́rin onítọ́lọ́run bùn bàbá musa ni onítọ́lọ́run bùn wọn ìmọ̀ tí ò jẹ́ mọ́ padà nílé ni wọ́n ní ọ̀pá kan tẹ́ bá ṣe wọ́n náà yín kó ọ̀pá yìí bóyá mú sófò ọ̀pá náà yẹn mọ́ fọ̀pá náà wá ẹ máa fi ṣàdúrà fún wa ni àgbàlagbà rẹ ní ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. àmín. bó bá wá pọ̀ tó báyìí tó báyìí dáadáa ló bí dáadáa náà ni kí làwa náà rà kalẹ̀ àwọn náà fẹ́ràn ṣé ádámù yìí náà fẹ́ràn mùdírù yìí sẹ́sàn yóò lọ lásán sí kò ní fọmọ wọn. ṣé ṣáàzìlì tó jẹ́ kó pọ̀ tó bá wọn fẹ́ràn ṣé ádámù wọn fẹ́ràn mùdírù ẹ̀sán yóò kú. mọ̀lánà náà kíbla ṣẹlá wọn fẹ́ràn ṣé ádámù wọn fẹ́ràn mùdírù tẹ́ni lójú ọ̀pọ̀ tó bá wọn. gbogbo àwọn tẹ́ẹ̀rí tó jọ bàbá lórílẹ̀ wọ́n fẹ́ràn ṣé ádámù wọ́n fẹ́ràn mùdírù tẹ́ni lójú ọ̀pọ̀ tó bá wọn. gbogbo ẹni tó bá fẹ́ràn ṣé ádámù tó sì fẹ́ràn mùdírù ó fẹ́ lọ́la ni. ẹ̀kọ́ tá a mú bẹ́ẹ̀ nìyẹn o ẹ bá ṣe bẹ́ẹ̀ dé lọ́nà mẹ́wàá gbogbo ntọ́lọ́run ṣe fún yín tó bẹ́ẹ̀ ẹ bá lè tó ń bọ̀ ìfẹ́ àṣẹ ń kọ́lá ẹ má bọ̀. ilé yín mo ti sọ fúlà tí a lọ bá ní mo ní mo ń bọ̀ bí òun ò gbọ́ ó lóun ti wà lọ́nà Ìbàdàn ìbá kan wọ wá lójijì wá báyìí ni torí gbogbo wa yìí àtàfà yìí Ọlọ́run fi wá sẹ̀san fáwọn tó bí wa ni àwọn bàbá wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àti ìlà tí a lọ bá yìí àwọn bàbá wa fẹ́ràn àwọn àfáà débi wà lálálí náà kò sí iye tí wọ́n lè ná fáwọn àfáà bọ́lọ́run bá wá ṣe báyìí fún wa ajá sí pé ìtọ́lọ́run lòun ò fi rọ́pò fẹ́ nire kò fi dá padà nìyẹn bẹ́ẹ̀ náà ni tí bàbá Jaqmal yìí náà. èyí tèmi ó sọ fọlọ́ ni pé ọlọ́mọ fàbúrú ṣe yín. àmín. wákàtí òṣàṣìlì kan náà ní ètò fún yín. oníkéwù tẹ́ ẹ ké tólúwa ní ẹ rí ké. mímọ̀ tẹ́ ẹ mọ̀ tólúwa ní ẹ rí mọ̀. ọlá tẹ́ ẹ ní tólúwa ní ẹ rí ní. táwọn ọmọ tẹ́ ẹ bí ojú bẹ́ẹ̀ lọ o. táwọn ọmọ tẹ́ ẹ bí ojú bẹ́ẹ̀ lọ. táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. kéwù tẹ́ ké tolúwa ní ẹ̀rí ké. mímọ̀ tẹ́ mọ̀ tolúwa ní ẹ̀rí mọ̀. ọlá tẹ́ ní tolúwa ní ẹ̀rí ní. táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. lọ́lá náà bí Muhammadu. táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. lọ́lá ṣéyíwò Ádámà. táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. lọ́lá ṣéyíwò ìdá sàlátì. táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. bàbá olówó àárín wa ẹ dákun ẹ̀ nàró Mọ̀lánà Sheikh Awwal Allahu ayat. olówó kan dọ́dọ̀ wọn jọ kan afásásí ló wá ní kíni kan bá bínú sí bínú bá dé olówó ń bá kúnlẹ̀ lẹ́ẹ̀kan náà afásásí ní ẹnu pò tiẹ̀ kúnlẹ̀ ni ó ṣe kángínà pẹ̀lú ògùn ọlọ́wọ́ ní wálẹ̀ olówó náà lówó títí tó fi kúrò láyé ni olówó kankan náà bákan náà ajiwa Nurudeen Sọ̀gá níjọ́ táwa ń ṣe wọ̀límà Allahu ayat. ẹ ti rántí bàbá ṣé wàá sàn ní ẹ sáà pawó káà fi pẹ̀rọ ọdún ìjọ náà lọ́hùn olówó ìbá sọ fún àbáṣáṣì ní pé gbogbo àdúrà tẹ́ fẹ́ ṣe fún mi lọ́lọ́run ti ṣe àbáṣáṣì bá sọ orí kodò báyìí nígbà tí wọ́n gbé ojú sókè wọ́n bá jáde lójú wọn wọ́n bá dẹjú kọ àwọn èèyàn wọ́n ní ṣe mo ṣe olówó yìí àwọn èèyàn lẹ́sẹ̀ àbáṣáṣì ní la ilaha illallah kó tó kú láyé gbogbo tó ní ó parẹ́ wallahi tallahi summa billahi la ilaha illa olówó náà fẹsẹ̀ rìn látẹ̀kọ́ yìí lọ Jẹ̀bú Òde Allah. ó fi gbogbo tó ní pìtàn àwọn àṣìlí wàlíyé Ọlọ́run ni wọ́n wọlá ìgbé Mọ̀lánà Sheikh Awwal Allahu ta'ala ni. ọlá wọn náà ni mo fẹ́ fi bẹ́ẹ̀ lọ́n fún yín mo fọlá bàbá náà bẹ́ẹ̀ ibi
tẹ́ ẹ dé dúró lẹ́ni mo mọ̀ pé yín náà tún wọ àwọn kan lókè tẹ́ fẹ́ bá ní agbára ọlọ́run yóò wọlé ayé èèyàn tó ti yí àmàlà báyìí àwọn kan ti fọwọ́ yí àmàlà báyìí àwa kan ti rí ojú wa lórí ẹnuwé kan ọlọ́run wọlé ayé àwọn tó ti jẹ́ tiwọn bí ọlọ́run ní fọlápìtàn. Amina. alibarikola ne Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́lẹ̀ baba Jaqmal ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ma bá yẹ yín náà nímẹ̀ àwọn mẹ́ta lára àfa wọn gbọ́dọ̀ wà bí kẹ́fù alákọ̀ọ́kọ́ hadimi sheikh ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ hadimi baba Jaqmal àfi kẹ́ sọ́ra o àwọn èèyàn fẹ́ fi ẹ́ńtà baba ẹ má ẹ́ńtà o ẹ̀jẹ̀ àwọn tó tiẹ̀ bí àwa bá yàwé dalẹ̀ wàlá hadim sheikh gbogbo ẹni tó bá jẹ́ hadimi àfa tó bá ti dalẹ̀ kò ní dalẹ̀ ó wá mú pàṣẹ àwọn ṣéwù rẹ lẹ̀ bóyá ti lọ gáǹgì kalẹ̀ àwọn níbo làwọn afáwà báyìí onípẹ̀lú ọkọ̀ láti fẹ́ wáyé gé báyìí tàbí táwọn nínú ṣéwù ń jọ òun wọlé ṣàgbákò ẹ̀ táwọn ti béèrè pé ń bo bàbá wa àmọ́ bí adé ẹ̀yin ò mọ bẹ̀rẹ̀ rárá ni èmi ò mọ bí èkó ní ìmọ̀ náà kò yé mi sẹ́ẹ̀tì ìfẹ́ da igi àyìn tí ẹ̀ mọ bí adé àwọn afáà sì ń ṣe wọ́n wà lórí fóònù o mọ́ máa sọ bí táwọn ṣéwù rẹ̀ dé mọ́ ibo náà wà orí ibú ni fẹ́yìn ọmọ kéwú èwo ni kò mọ mú pàṣẹ àwọn afáà lẹ̀ àwọn àtẹlẹ àkànṣe jáde nísìnyí kí ló kàn ọ́ kò yẹ kírú ẹ̀ máa jáde lẹ́yìn ọmọ kéwú ẹlẹ́ẹ̀kejì wàládù ṣèyí gbogbo ọmọ àfa tó bá ti rí i pé bàbá mi rèé yóò sọ àlùbáríkà nù ẹlẹ́ẹ̀kẹta záwùjẹ́tù ṣèyí gbogbo ẹ̀yin ìyàwó àfa ẹ dá ọkọ yín mọ̀ èyí tí àrírí ti yanjú pé ń pa tàwọn alálàáfáà dé bí àbá máa rí àwọn nǹkan báyìí kò ní jẹ́ kó rí ọ̀pọ̀lọpọ̀ ó pè irú tó ṣẹlẹ̀ yìí tán bú ọ̀pọ̀lọpọ̀ yìí ọlọ́run fi challenge yóò wá jẹ́ kọ́ńkálùkù tó ṣe kí ni kó péré ẹ̀ padà ẹni tí bá ti ń lo oko panu tẹ́lẹ̀ yóò fà sẹ́yìn tipẹ́tipẹ́ ẹ̀rí pé mi ń sọ lẹ́nu jọ́ mẹ́ta tipẹ́tipẹ́ lèmi ti mú ká máa ṣe business mo ti mú níṣẹ́ torí pé ẹni tí ò bá ti fẹ́ jẹ́ dọ̀tí tó dẹ̀ fẹ́ class ara ẹ̀ níwọ̀nba ní n tó máa jẹ àmọ́ má jẹ́ kó ba ìjà àfa rẹ jẹ mo ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé n ṣe kí ni sàyàrà tó ẹ̀ lè rí kí n post ẹ̀ ẹ̀ dẹ̀ lè rí kí n sọ pé kíní kan afẹ́ ni ó bá súnmọ́ mi yìí ṣe polówó ẹ̀ lódori so bí wọ́n bá tá a bá rí nì tó bá ti tó wà nítorí àfa wa nàkíbìlà ṣẹlá radiyallahu ta'ala ni níjọ́ tá a fẹ́ gbalé bàbá sọ fún wa yìí pé gbogbo yín ìyìn ní fún ẹnìkan lówó nu yín ní fún yín lówó èyí fún yín ládùúgbò àmọ́ lọ sí tẹ́bá ti sẹ́dúrà náà ẹ rò ó tẹ́ fi gbẹ́lé bàbá ní làtífù rẹ ẹ lọ sa làtífù báyìí ẹ sa àsìmúnà lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá ti sẹ́ rò ó lé níjọ́ náà lọ́hùn tán fún wa wọ́n gbéṣẹ́ fún wa ni mo wá sa kọjá yìí tí bàbá ní àṣà ẹ gbọ́ gbogbo lé tí mo gbé tí mo fi débi ilé mi ọ̀fẹ́ mo gbogbo ẹ̀ ó ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ ẹni ó bá ládùúgbò gbà má kò sé bí àwọn tàná mọ́ ni èyí tí bàbá ṣe fún wa ń jọ náà òun lèmi náà sọ fún àwọn ọmọ akéwù mi ẹ má rò pé ń ra mọ́tò fún yín ìlè ìbáyé yín jẹ́ kí n mọ ẹ gbọ́ kí mọ́tò pọ̀ tó bẹ̀ ìlè fún yín mọ́tò èyí fún yín ládùúà tí mo jogún lọ́dọ̀ àfa mi tẹ́yìn náà bá ti lè ṣe bẹ́ẹ̀ mi náà ṣe ṣe ẹ̀yin náà ó rò ó ra mọ́tò tì í náà àmọ́ tí n bá ti fún wọn mọ́tò mo ti sọ wọ́n dọ̀ lẹ́nu àmọ́ bàbá wa ọlọ́run kẹ́yìn mo wá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín rọlẹ̀ ṣé ẹ fún mi. ẹ fún mi ẹ wá bà mí lọ́wọ́ ọjà fún ètí yọ̀ọ̀dá yìí wọ́n lè bà mí lọ́wọ́ torí èmi náà ti kú òbí mo ṣe wà yìí àyè bẹ́ẹ̀ kọ́ ni. Inshallah. Kí ni ó ti dé síbẹ̀ náà kọ́ ni. àwọn bàbá tí mo pè yẹn ti bọ́ sí mi lára síbẹ̀ náà kọ́ ni wàláhì ó kàn wá sọ́kàn mi ni mo kàn fẹ́ kẹ́ ẹ ṣe ọlọ́run ó dẹ̀ jẹ́ ẹ lè ṣe. Àmín. ẹ dẹ̀ kápá àti ṣe. Àmín. ẹ fẹ́ nìkan ní ọmọ bàbá tí ń tẹ̀lé wọn wá láti Èkó láti Ìlọrin ẹ fẹ́ nìkan ní ó múra. Allahu akbar. ẹ pariwo ọlọ́run kò tó. Allahu akbar. ṣé kí n wá sẹ́ni tó wù mí. Allah. ṣé n sọ ẹ tún bàbí lọ́wọ́ lẹ́ẹ̀kan sí. Méjì. ẹ tún bàbí lọ́wọ́ lẹ́ẹ̀kan sí. ó pé mẹ́ta. mo fi ṣe Adam bẹ̀ yín
tí n bá rí bàbá tán bá jókòó báyìí ẹnìkan ni wọ́n ń jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn tí èmi tán bá ti ń sọ̀rọ̀ wọ́n máa ní bó o ní Kọ́símù bó o ní Kọ́símù Kọ́símù yóò dẹ̀ tí ì lọ rí àyè Kọ́símù lọ. Allahu Akbar. sẹ́kọ̀dìde kánàró. abẹ́rẹ́ bàbá nù. ẹ pariwo Ọlọ́run. Allahu Akbar. ẹlọ́kọ̀ pariwo Ọlọ́run pété. Allahu Akbar. bàbá Jaqmal wọ́n ní àwọn ò ṣe umura o wọ́n ní ájì làwọn fẹ́ ká lọ. abẹ́rẹ́ bàbá nù. Allahu Akbar. Àmín. Arakumullah. Arakumullah. àwọn ọmọ yìí. Allah. bàbá àgbà Atayese wọ́n ní tí wọ́n ṣe ni wọ́n gbà. ntí àlùfáà Kọ́símù ṣe iná àná gbà lónìí. bàbá àgbà Atayese ní Ramadan dé tán àti ṣe birthday ti lọrin. tọdún yìí ẹja fílẹ̀ lẹ́kọ̀ọ́ kákànṣe wá síjọ Friday tá a wá sí màtá. kásìsè yìí ta nílànà ní Ẹgbẹ́dà àti Àgbárá nítorí pé a tún lọ́dọ̀ bàbá ń Bàrígà níjọ́ tí Ramadan bá di ẹlẹ́ẹ̀kejì ẹ má tún já ṣe wàhálà mọ́ èyí tá à ń ṣe yìí náà ó tó wọ́n yarí pé kò sí tó jọ alájọmọ́ ṣe náà ni wọ́n là á ṣe tọdún yìí náà bẹ́ẹ̀ ni àti mufti náà àti gbogbo àwa tó kù náà. àbá àgbà Atayese tó bá jásí pé bẹ́ẹ̀ ti fẹ́ sẹ́nu ó pè mí. àwọn náà bá àbá àgbà Atayese pé àwọn tá a pè ń wà sí rèé. àbá àgbà Atayese ní àti kíní àti kejì tẹ́ ẹ pé ẹ rọ́ǹgì. àlùfáà àgbà Olowolagba. gbogbo ẹ̀yin tẹ́ jókòó tì wọ́n tẹ́ ń bẹ pẹ̀lú wọn ẹ̀ mọ ẹni ẹ jókòó tì. tẹ́ ẹ bá mẹni ẹ jókòó tì ní 60%, bàbá àgbà Atayese mọ̀ wọ́n ní 99%. àwọn lè wà ń lọrin kí wọ́n má sí ní Kọ́lá àmọ́ wọ́n mọ̀ wọ́n púpọ̀. wọ́n fẹ́ràn yín tí Olúwa mi bá yè pé kó máa yè lọ kó má kú. ẹ tí ì débì kan ọ̀nà tó pọ̀ tẹ̀ ń lọ. àtìsàlẹ̀ ẹnu wá òkè ní àdúrà tí bàbá àgbà Atayese yìí ti wá kó tó di wípé máikrófóònù tí ó gbé e jáde lẹ́nu wá gbé e jáde kó tó dọ́dọ̀ Ọlọ́run. ìtí bàbá àgbà Atayese ò lè ṣe láyé tí sì ń wù wọ́n. tí wọn ò sì lè torí pé mo fẹ́ ṣe bákan kí wọ́n rìnà táwọn àfa àwọn òrìn. wọ́n láwọn ìbéèrè nǹkan lọ́wọ́ bàbá wa Alhaji wa Mikael tí wọ́n fi ń fún wọn. àwọn ni wọ́n dúró yìí. kò sí ọdún kan tí wọ́n lọ sí umura àti Ramadana tí wọ́n ní sọ fún bàbá àgbà Atayese pé ó yá ẹja jọ lọ. lẹ́yìn ìgbà wọn ṣe ájì 2012 àti umura pọ̀ wọn ò fojú kan ìlú náà má dòní ọdún náà wọ́n jọ lọ náà ni láti 2012 yẹn dòní bàbá ní àfa ọ̀yà àwọn kan máa rẹ́rìn ní wípé ẹ máa lọ tiyín ìjọ kan wọ́n ní kí wọ́n ká lọ Dubai wọ́n kàn pé Atayese ní pé ẹja lọ Dubai. wọ́n wá ní Dubai ẹ gbọ́dọ̀ lọ ni físà wọn sì ti dùn tipẹ́ pásítọ̀tù ó ti dùn tipẹ́. nígbà wọn gbé fẹ́ni tí ó ṣe wọ́n bá ní orúkọ àti NIN ó rọ́ǹgì ara wọn wọ́n bá dúpẹ́ pé Ọlọ́run mo dúpẹ́ gbogbo ẹ̀ sì kújọ́ márùn-ún wọ́n ní kò lè rẹ́dí
máa wúwo àti béèrè nǹkan lọ́wọ́ èèyàn lẹ́nu bàbá àgbà Atayese àwọn ni wọ́n dúró yìí ó wá di bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn Èkó kan tá a wá last ká tó ṣe birthday nílé èyí tá kọ́ lọ́n December ọ̀rẹ́ wọn yìí. àwa pera ní ọjọ́ January 1st àwọn wà ní múra ọmọ yìí ló gbé fóònù fún mi orí mi ò ní kíní wọ́n bá ti fẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn ọmọdé mi máa gbà àwọn tí ó tẹ̀ àwọn fóònù tèmi ń lò yìí ẹ máa wí pé àwọn èèbó wọn ò ṣẹlẹ̀ ibi ti àwọn tó. wọ́n á pè wọ́n Alhaji Owólabí wa ń sọ wípé àwọn tí bálájì sọ Alhaji ní báwọn bá ní ẹ wá múra ẹ̀ ní wá á dì í ní o á gbé yín ní o sínú bàálù ní o ẹ máa múra December tó ń bọ̀ wáyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lájọ wa ó di báwọn èmi sáà rẹ̀ ó di báwọn bẹ́ẹ̀ ni dọ́gbọ́n sàdúrà pé ọlọ́run ní wọn rántí ní dọ́gbọ́n sọ sínú pé ẹ̀ ní rántí mo tún wá délé Alhaji wa ní ó múra àtàwẹ̀ yìí bóyá kájọ lọ bá a kúkú sọ ẹ ní wọn wá rẹ́rìn ìyẹn wá tí fèsì ń lọ bí ìní lọ àmọ́ gbà mo dé mo máa ń sọ fáwọn ọmọ pé ní tèmi àtàlájì wa mọ́ ní bàbá ẹ lọ lọ́dọ̀ ẹ ṣe àlùnáka ẹ lọ mo ní ẹ ní lọ mo ní ní lọ kó máa lọ wọn fọ àlùbáríkà sí ẹ máa ṣàdúrà wa lọ́hùn. ó sì wù mí kí n gba mo wá búra pẹ̀lú ọba tó ní mí tí ó pa mí láti bí ìjẹ̀fà ẹ̀mí mi wá ń sọ pé kí n sọ fẹ́ nìyí pé ó múra tó ní nǹkan lọ yìí fún mi kí n fẹ́ nìkan nù àwọn yìí àmọ́ àti lè wí nísìnyí bọ́lọ̀ ti ṣẹ̀dá mi nù o àti béèrè nǹkan lọ́wọ́ yẹn ìmọ̀ ní mi lára nígbà yẹn wá sọ̀rọ̀ ń múra jáde wọ́n á rí i pé ẹ̀ ń wòran pẹ̀lú ojú àwọn ẹni ọlọ́run nígbà tọ́lọ́run wá fẹ́ transfer ń múra yẹn ó fẹ́ upgrade díẹ̀ sí hajj Alhaji wa wò wípé ń múra ní nígbà tó kàn lọ lè mọ ìlú ọ̀hún ni yọ wa lọ lè ṣiṣẹ́ gẹ́gẹ́ ló fi wá di Maka Alfa wa Àgbà Olowolagba tọ́ba jásí wípé ń tẹ́ ẹ ṣe yìí tọ́ba yẹ pé ọlọ́run lẹ torí ẹ̀ ṣe tọ́ba yẹ pé ń tẹ́ ẹ ṣe yìí tọ́ba yẹ pé torí ànábì lẹ fi ṣe tọ́ba yẹ pé ń tẹ́ ẹ ṣe yìí torí Sheikh Adamu lẹ fi ṣe tọ́ba yẹ pé ń tẹ́ ẹ ṣe yìí torí Afanda Salati lẹ fi ṣe tọ́ba yẹ pé ń tẹ́ ẹ ṣe yìí torí ìfẹ́ tèmi náà ní sí Maulana Nakibul Azrafi lẹ fi ṣe tọ́ba wa jẹ́ pé ń tẹ́ ẹ ṣe yìí torí ìfẹ́ tí mo ní sí Babalágége tòní lẹ fi ṣe lẹ wá ṣe irú eléyìí fún mi ẹ wo iye owó ìmọ̀kadà ẹ wá wuyi pẹ̀lú ahọ́n àwọn ẹni ọlọ́run láti béèrè ń tó lò ẹni tẹ́ wá wuyi fún ọ wá gbé e débi ọ̀gá ẹ̀yin ò gbé bí ọ̀gá kọ́fà wálẹ̀ mọ́ èyí ò jẹ́ àmọ̀ yípa àfà ní ẹ béèrè mọ́kàtọ́rẹ́ ẹ̀ mà kó mọ́kàgà ẹ wá béèrè ń tó lò gẹ́gẹ́ bí yasiru wala tu'aziru ẹ wá lò rẹ̀ ọlọ́run wá bá yín fàgà bẹ́ẹ̀ ti lò rẹ̀ ti ń jẹ́ múra tọ́lọ̀ ń fa tó di Maka gbogbo ń tó ti lò inú ọ̀rọ̀ yín báyìí lẹ́yìn wò kó ti ga kéga ó lò ọlọ́run kọ́ fàgà. mo wá tún sọ fún yín lónìí pé ẹ̀yin nu ọlọ́run nu ẹ̀yin nu ọlọ́run nu Àmín. ẹ̀yin nu ọlọ́run nu. Àmín. Kọ́sìm. Ìjọba Nusus. Ajì Kọ́sìm. Ìjọba Nusus. Ẹ dákun lánàá tá ń darí ẹgbẹ́ dábọ̀ wá. Inshallah. Abẹ́gbẹ́dá agbára Rárá. tá ń darí bọ̀ wá ọkùnrin òun kan àbátọ́ wálẹ̀ kan láàárọ̀ yẹn. Tó gbé fẹ́ǹsà wá. Fẹ́ǹsà báyìí ọkà Ó kírọ́ọ̀sì wa lẹ́sprẹ́sì. ọmọ tó wà lẹ́yìn pé ó ní mo ní àyẹ̀filẹ̀ ó wá kírọ́ọ̀sì wa mo wá dúró mo ní tẹ bírèkì ó wá dúró ọkàn ọ̀rọ̀ gíláàsì wálẹ̀ ni ó wá bẹ̀rẹ̀ àdúrà èyí tó mọ̀ pé aláṣìkí lélẹ́yìí wọ́n ń ṣàdúrà wọ́n á ní kọ́ lọ páàkì orí títì làwà àwọn páàkì mo wá bọ́lẹ̀ òun náà bọ́lẹ̀ ó wá dì mọ́ mi ó wá ròyìn ìjọ tóun ti ń tẹ̀lé mi bọ̀ òun ò fojú kàn mí láyé àmọ́ òun ti bá mi lọ sí pé òun ò sì ní wáàsí méjì tóun gbọ́jú wáàsí mi lọ. omidé lọ́ba ọ̀sà dì mọ́ mi. ọ ní àfa àti máa jòkó tí ń kọ òun ló sì drive ọkàn wò ni òun náà rí. ọ wá bẹ̀rẹ̀ ìsàdúrà ngbọ wa ní baba nọ́mbà yín kọ mo ní sọ̀rọ̀ àfa àtọnu jòkó tì mí hùn ẹni nọ́mbà ara yín èmi ò ní whatsapp tẹ́ ẹ bá mi ṣe ẹjọ́ máa sọ̀rọ̀ lẹ́nu àná òun nísìnyí ń sọ fún un ní àfa yìí máa ju nǹkan sí ẹ máa jẹ láyà
ngbà láàárọ̀ ní ọ̀sán ni wọ́n pé ó ti ju nǹkan mo ní tọ́ ọ̀dà báwọn nọ́mbà ara wọn ẹni nọ́mbà ara yín lọ ẹ máa bára yín sọ̀rọ̀ ọlọ́run kọ́ wọlá pé ànáhùn náà ni òní ilẹ̀ yín náà tó wá ṣe báyìí alájú wa Mikael ẹ̀yin ọlọ́run Inshallah. gbogbo bí kinní yìí ti ṣe bó ṣe ṣe yìí. ọ̀sẹ̀ yín wá. wọ́n ẹ̀sẹ̀ máa ṣe o. ọ̀lẹ́yìn. ìyàwó mi àkọ́kọ́ lọ Mákà àwọn ni. Inshallah. ẹlẹ́ẹ̀kejì lọ Mákà Inshallah. àwọn ni. àlífà bàbá mi bàbá wa Akíndolú lọ Mákà àwọn ni. ẹni tó tún tẹ̀lé yìí òun náà tún lọ tí ń já sáájú mi àwọn náà ni. ìyọ́ kàn fún mi ni pé ẹfẹ́ ni tí ó bá wù yín. tó bá wù yín. ẹfẹ́ ni tó bá wù yín. tó bá já sí wípé àwọn tí wọ́n ṣe é lánàá tí bàbá yìí dàpọ̀ tó bá yẹ pé wọn ò parẹ́ àwọn tí wọ́n láwọn ò ṣe lánàá parẹ́ àwùjọ àwọn tí wọ́n ṣe lánàá tí ò parẹ́ ọlọ́mọṣà tì yín bọ̀nú rẹ̀. Àmín ya Allah. ọlọ́mọṣà tì yín bọ̀nú ẹ̀. Àmín. àwa la láṣẹ nínú yàrá bàbá yìí ló ní agbé jáde. kì í ṣe nǹkan nù yàrá mọ́. ó ní ẹ má ṣe ń yàrá mọ́ ẹ gbé jáde ká gba tẹ́ǹtì ká gba gbogbo ẹ̀ àwọn náà wá sí gbogbo náwó yìí. ọ̀lẹ́yìn. àwọn náà ṣe àlùfáà Awwal Olowolagba. Adamallahu hayatahu. ẹ̀ ní dúpẹ́ rẹ̀ tán ẹ̀ ní dúpẹ́ rẹ̀ tán ẹ̀ ní dúpẹ́ rẹ̀ tán Kọ́sìm. Congratulations. Alhaji Qasim. Haji Qasim. ó di Alhaji lọ́dún yìí. Inshallah. Alhamdulillah. Latest Alhaji. wọ́n ní kọ́ ètè lọ sí pásítọ̀tù. pásítọ̀tù ti yá. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù. ẹni kìíní. Allahu akbar. Awwal Olowolagba ní àwọn ṣe ìdíwọ́ pásítọ̀tù. Allahu akbar. Alfa ṣe ni bàbá tó bí bàbá Alfa Kọ́sìmù yìí. Bẹ́ẹ̀ni. bàbá tó bí Alfa Kọ́sìmù. bàbá tó bí wọn pẹ̀lú àwọn tó bí Alfa Awwal Olowolagba. ogun wọn pọ̀ bẹ́ẹ̀ ní Bádíà. ọmọ ìyá ni wọn. mọ̀lẹ́bí ni wọn. Alfa Awwal Olowolagba ni bàbá tó bí Kọ́sìmù wá wò. wípé ṣé ọmọ tèmi náà wà ní dàfà bí Alfa wa ti dàfà. làwọn náà bá fi ní pé àwọn náà mú wádọ̀ wa torí ìyá tó bí òun ni àkọ́bí bàbá tèmi. kì í jẹ́ pé mo lè ya ìrẹ́ jẹ́ òun níjọ́ táwọn kan pè Kọ́sìm níjọ́ táwọn afa kan pè kó wọ́n máa fún ní 100,000 lóṣù kọ́ máa wá ṣe bí tí ń ṣe fún mi fóun. ó ti bá wọn ó ní òun fẹ́ rẹ́ǹtì ẹ̀ Kọ́sìm wa ni ẹ̀ rẹ́ǹtì mi. ọ̀dọ̀ ẹni tí mo wà Jaqmal àti Jaqmal yé máa ṣe pé mo máa lọ bẹ̀ lékéwù òun ló bí mi. ní wàá fi ṣe bàbá mi lẹ̀ wọ́n á torí owó òun ò lè torí owó kó wọn ta ọ̀la àwọn wọ́tọ̀ wa ta ọ̀la nítorí owó tó lọ́n ṣe lónìí. wọ́n yẹ ṣe bẹ̀rẹ̀ nù ni. wàláhì ń wò sí nọ́mbà ara wọn kọ́dà ìyá yín Alfa Awwal Olowolagba tó mọ̀ wípé àsọmọ àwọn ni wọ́n kà sá mọ̀ pé ọmọ ọ̀rẹ́ mi ni ọmọ yín ni kí sọ ọmọ ọ̀rẹ́ yìí ọlọ́mọsá jẹ́ àríyìn pé nísìnyí lọ́wọ́ máa gba nọ́mbà bàbá rẹ̀ yìí ọ̀yẹ́ sì jọ máa sọ̀rọ̀ dáadáa kọ́dà níjọ́ tó bá wéko bọ́ ọba lọ ń yọ lọ bẹ̀ tó dágbére kí wọ́n fẹ́ sáré débẹ̀ yín máa yọ̀ǹda rẹ̀ ẹ ti má fọmọ yín náà lẹ̀ mufti ọlọ́mọsá jẹ́ ẹ má fọmọ yín náà lẹ̀ o ọmọ yín lòun náà òun wà lọ́mọ ọdún 4 ló ti dọ́dọ̀ mi ìmọ̀tọ́ bá wọn tẹ̀ wàláhì kọlọmọ ẹnìkan ní kò ta kọta péjì wa fún ní 5 million. wọ́n ti pe àwọn ọmọ mi dáadáa wọ́n ti fẹ́ fún gbà wọn pé ta péjì Jaqmal gbogbo tó bá gbà wọn ni ẹ fẹ́ kó wọn ṣe rí ibú nù ọlọmọsàdìyà ni pé ẹ dákun ẹ bá wa nàka sí Alhaji Mikael. Inshallah. engineer ẹyin náà bọ́ yà. ọ̀ya engineer. njọ́ tẹ engineer bá ti di mùsùlùmí yọ̀ lọ́ Mákà. Mashallah. njọ́ wọn Mákà tiẹ̀. bẹ́ẹ̀ni 100. àmọ́ pa àwọn akówó kan pé wà lọ Jerusalem kan ẹnìkan ní kò yín wa wọ́n sì yà yín. njọ́ tẹ ọba ti ẹ sì máa gba Ramadana àjọ gba Ramadana tán ni ǹjẹ́ kọ́ wa wọnú Ìsìlámù yẹn gan-an. èyí ò nìkan ló kù ọlọmọsà ṣe bẹ̀ fún yín. Àmín. gbogbo wa ká nàka ni sí Alhaji wa Mikael. ìjà nàka ni. àdúrà yín kì í sòní. Inshallah. a máa ṣe lọ ni. wàláhì. ntẹ́mi náà wà ń bára mi dúpẹ́ ni pé ajimara wa ní sìn ọtọ́dún 15. wàláhì. tá a ti ń bẹ lọ́wọ́ ara wa. wàláhì. tó bá jásí wípé èèyàn bá ti lọ lè wọ́ bàbá yìí lè bá àwọn kan tí ó pa lórí tí ó gbà lójú. tó bá yẹ pé èèyàn bá ti ṣe bẹ́ẹ̀. wàláhì. irú òní yìí ò ní ṣe é ṣe. wàláhì kò ní dùn báyìí. àní máa rí ibi dé sí. àní máa jẹ́ àlùfáà rí ibi dé sí. wàláhì. àfa àríbidésí náà ṣe dáadáa lẹ̀ ló fi ríbidésí. wàláhì bàbá. àríbidésí lọrin ẹ. ayakumullah. àmọ́ látara pé njọ́ tá a ti ń bọ̀ wá ìjọ tó bá tó wí pé ẹ gbà á máa pé ẹ gbà ọ̀rọ̀ tí wàá jẹ́ kú ní ẹ gbà lórí ojoojúmọ́ ní í ṣe fún wa. wàláhì. ó ti wá di pé bẹ́ẹ̀ yẹn bá bẹ̀ wá ní Èkó wa
òun kò ní wulẹ̀ bọ́dà fún wọn gbà mí Wọ́n gbé hòtẹ́ẹ̀lì kan fún wa. wọ́n fún wa lóúnjẹ a ti mọ̀ wípé àti jíjẹ múmu wa látọdún 15 títí dòní. Wàláhì. èmi wá ara pẹrẹ wípé láyè fún bàbá yìí lájò èmi fún lájò bá Wàláhì. ájò mo tiẹ̀ ní ti fún yàn Ah. o ti bá wọn èmi fún ní kankan lẹ́yìn náà bá kọ́ náà ń jọ́ mi alẹ́wálẹ̀ yìí tá a kú tá a ní ṣe fatia Wàláhì. tá a fi lọ àmọ́ tẹ́ mi máa rí ni pé ńgbà míì tá a bá tún padà wá o de kàn sì tún dé Double promotion. a sì fún lájò Wàláhì. ẹgbẹ́ Sheikh Adamu ní gbà wọn la Wàláhì. ní wọ́n gbà lálejò wọ́n gba mudiru lálejò ọ̀rọ̀ tí wọ́n náà wá ń dá sí Masha Allah. ọlọ́mọsàjẹ́ ẹ̀ máa ga sí. Àmín. Ìka ẹnna káàrin òun sí wọn Eh. ẹni ọba ara yẹ lọ́wọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ Wàláhì. àwọn pé wàlá yansuranna Allahu man yansuruhu wọn ni ọlọ́run ọ̀ràn ẹni tọ́ba ẹni ọba ara ọlọ́run lọ́wọ́ ọlọ́run ọ̀ràn wọn lọ́wọ́ ní àṣetú kéwùnù wàlá yansuranna Allahu man yansuruhu ẹni ọba ara yẹ lọ́wọ́ ọlọ́run ọ̀ràn lọ́wọ́ ẹni ó serú èyí kí ló ṣe ọ̀ràn rẹ̀ lọ́wọ́ nù. ọ̀ràn rẹ̀ lọ́wọ́ ni bàbá. ayé bẹ̀ kọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ọlọ́mọṣà ṣe é bẹ̀ fún yín. Àmín. kọ́ máa jẹ ẹ̀ parẹ́. Àmín. kó tún jẹ ẹ̀ máa ga sí. Àmín. ẹ bá ń wí bẹ́ẹ̀ pé wàlá yansuranna Allah Wala yansuranna Allah. man yansuruhu. Yansuruhu. wàlá yansuranna Allah Wala yansuranna man yansuruhu. wàlá yansuranna Allah man yansuruhu. man yansuruhu. e kí ọ̀pá kan sínú ẹ̀ gbọ́dọ̀ ké jákè ẹ̀ bá gbé jákè yóò dèrè mídíà rò. ọ̀pá àwọn lágbára dé ibi bá ké kọ́dà bí yẹn bá kọ́mẹ́ǹtì tí ò da gbàtí ọba tójọ́ kẹta wọ̀ rẹ̀ ó wù. Nǹkan ó ṣe é. ọ̀pá ni mo gbà á ni Inshallah. tápà ló fún mi ó ní tọ́ ọba ké bí yẹn bá ṣe hẹ́ ẹ̀ ó nígbà tí ọba tójọ́ kẹta ó ní ẹnu rẹ̀ ó wù. Aworoko mú lẹ́nu. ìyẹn wá fẹ́ kó bẹ́ẹ̀ yín tẹ́ ń wò wá Inshallah. torí wèrè lọ́pọ̀ nínú àwọn ẹlòmíì tí wọlé ní ṣe wèrè ni Wallahi. kọ́mẹ́ǹtì tí ọ̀dà ni ọkọ̀ yóò sọ ní bídà bó o ti wí bídà tó fọwọ́ kọ́ nǹkan sí ọ. Ọwọ́ rẹ̀ ẹ wá ní ké jákè èké ọ̀pá ni ọ̀pá òun bẹ lọ́wọ́ sí òun musa lè arifu billah òun ní bẹ́ẹ̀ bí ọ̀pá tẹ́ ẹ̀rí tí wọ́n máa ń mú lọ́wọ́ ni ẹ ara tí wọ́n fi sọ̀pá nù ẹ ọ̀nkálùkù ọ̀dákẹ́ láàrin ìṣẹ́jú kẹ̀kẹ́ sí sim. إنما أمره إذا أراد شيئا أن Àmín. يقول له كن فيكون. Fayeko. mo Àmín. dúpẹ́ fún yín púpọ̀ Alhamdulillah. mo dúpẹ́ fún gbogbo àwa jàmá Alhamdulillah. alfa wa gbà alfa wa alfa kọ́sìm yà máa wá owó sí àpò ọba ti dé lọ nísìnyí wọ́n fẹ́ lálàsí rẹ̀ Wọ́n fẹ́- wá owó sápò dáadáa Kò tètè lọ sẹ́ alfa owó. wa Ìnáwó ńlá ni o. Òun dé lọrin báyọ̀ gbàlejò tó gbárí. Aláàjì tó tó àtẹnitínú rẹ̀ dùn àtẹnitínú rẹ̀ dùn. Ẹ gbàlejò wọn. alhaji wa alfa wa Sheikh Musa al-Arifu billah Adamallahu hayatahu. èyí tẹ́ ẹ ṣe fún mi lónìí Ee. ó dùn mọ́ mi ẹ sì tún bá Alhamdulillah. mi kí alfa wa Awwalu Solaty Adamallahu hayatahu. Awwalu Solihin Solaty ìfẹ́ ló mú wa sílẹ̀ yìí ìfẹ́ àti bí mo ti rí nú ẹ̀mí wọn tẹ́lẹ̀ bá ti wà yìí wọ́n ti wà yìí àyèmáyé ìgbà ni wọ́n ká pè mí pé baba Jaqmal ó yẹ send account number ó sì send owó wọn lówó baba alágége nù wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láwọn ọjọ́ tó ti pẹ́ wọn ò sì dáwọ́ bẹ́ẹ̀ dì sí èmi ń fẹ́ wọn àwọn náà ń fẹ́ èmi náà ẹ bá ń ṣàdúrà fún wọn ẹ bá ń ṣàdúrà fún baba wa ìmáàmù yìí Damallahu hayatahu. ẹ sì ṣàdúrà fún àlùfáà wa balógun Damallahu hayatahu. ẹ wá ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ti lọ ẹnjìníàrì Haji Ismail rí àtàwọn ọ̀rẹ́ wọn dọ́kítọ̀rì àti Haji Manzour àtàwọn yòókù wọn Haji Abdulwahid rí àtàwọn yòókù wọn láti Badia àti Haji olóko babalágége òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹnjìníà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ Haji Mikael ẹnjìníà ọmọ mi nu ìyá Fawaz àti àwọn ọmọ mi tí wọ́n jọ wá pẹ̀lú Abigail gbogbo yín pátá Haji àwa Zainab Haji àwa Kudra àtàwọn yòókù rẹ̀ tinú ẹ dákun ẹ bá ń bọ̀ wọn ládùúà ẹ dákun torí Ọlọ́run
kọlọmọsá jẹ́ kí a rí yín pé àmín. wàlá Muhammad rasulullah. alayhi wa sallam. ẹ jẹ́ sọ pé alhamdulillah. alhamdulillah. ẹ jẹ́ sọ pé alhamdulillah. alhamdulillah. alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. ọpẹ́ tí màá kọ́kọ́ dá ni màá dá ọpẹ́ fún gbogbo ohun tí ń jẹ́ Ìlọrin pátápátá ni mo kọ́kọ́ fẹ́ dá ọpẹ́ fún. alhamdulillah. látara pé kí ni oore tí a jókòó tì lónìí àti Ìlọrin ló ti sàn wá síbí. alhamdulillah. Sheikh Jaqmal ẹ̀yin lẹ́ni kí n ṣàdúrà o ẹ̀yin náà sì fẹ́ràn nǹkan báyìí ẹ̀yin náà fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ n ṣàdúrà ẹ jókòó kí n ṣàdúrà ẹ ti bá ń kánjú ẹ yọ̀ǹdẹ́ ẹ̀yọ̀ǹdẹ́ ti bá ń kánjú o. masha allah. ẹ̀yọ̀ǹdẹ́ ti bá ń kánjú. àdúrà yìí wọ́n sì ní kó kárí gbogbo kálukú náà ni ayakumullah. masha allah. ẹ dákẹ́ ẹ jókòó. nígbà tí wọ́n tún fẹ́ máa lọ ya fọ́tò àkọ́kọ́ ni pé ká ṣàdúrà fún gbogbo ohun tí ń jẹ́ Ìlọrin. anakumullah. torí pé ìmọ́lẹ̀ yìí àti Ìlọrin lẹ ti tàn wá. alhamdulillah. bí gbogbo nǹkan ṣe lè kó lágbára tó ẹ disappoint Ìlọrin. alhamdulillah. Ìlọrin farukul lil mu'minina. Ìlọrin fakharu kullil mu'minina. ìlú Ìlọrin ò ní bàjẹ́ láíláí. Ìlọrin baldatul ukama. Ìlọrin. Ìlọrin jannati dunya. Ìlọrin. Ìlọrin baldatul ukama. Ìlọrin rọdínà. kisimatali jabari fina. lana ilimu li hakikati fi Ìlọrin. Ìlọrin lana ilimu li hakikati fi Ìlọrin. àdúpẹ́ f'Olúwa oore tó ṣe fún Ìlọrin. Ìlọrin. Ìlọrin lónìí kéwù alukurani yìí tiwa. tiwa ni. alóyún mímọ́ atúmọ̀síra àrù dáadáa. dáadáa. alóyún mímọ́ símásíra àrù dáadáa. gbogbo àlùbáríkà Ìlọrin yìí òun náà lè ń gbé káàkiri. alhamdulilahi. tó bàbá ṣe Adama Ìlọrin ni. radiyallahu ta'ala bàbá anhu. Abdul Markaz Ìlọrin ni. àlùbáríkà Ìlọrin yẹn náà òun ni kálukú wa fi ń bù káàtà yín. alhamdulilah. ẹ bá jẹ́ lánàá. alhamdulilah. tó bá dọ̀la náà kò ní bàjẹ́ lọ́wọ́ yín. amiina. àlùbáríkà Ìlọrin náà látọ̀rọ̀ bàbá mi mọ́tàbà. sheikhu sheikhu. nínú àwọn olóyè ìlú lẹ́wà. masha allah. kọ́lọ́n wọlé agbára tí ń bẹ fún bàbá náà. bàbá Abdul Markaz ni ọlọ́run gbogbo àwọn tẹ́ ní ká ṣe àdúrà fún ọlọ́run kó bá gbàdúrà wọn. àmín. bàbá Olowolagba àdúrà yín ti gbà. àmín. àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé yín inú wọn sì ń dùn. alhamdulilah. bí wọ́n ṣe ń dárúkọ yín wọn ò fọ́ọ̀sì náà kí wọ́n máa pariwo ṣéwù. wàláì wàláì. so ó ti tó. kò síbi kan tẹ́ ẹ ti yẹpẹrẹ nìkan rí mi ò gbọ́ rí mi kankan ní Olowolagba lọ síbi kan ó sì bà yẹn nú jẹ́. wàláì làzim ẹ máa ń dùn yẹn nú ni ọlọ́run ní bà yín nú jẹ́. àmín. oore tẹ́ ẹ tún ṣe lónìí ọlọ́run ní gbà lọ yín. àmín. bàbá wa ta wá pẹ́tì bàbá wa ikú ò ní pa yín. àmín. àrùn ò ní ṣe níjọ́ tèmi náà ṣe wá sí àwọn náà ni wọ́n gbé wọn wá. Allahu akbar. ilé wọn látọ̀ ẹ̀ tún lọ àtẹ̀mọ̀pẹ́lẹ́mì tó wà ń bomi ní kinní la tún lọ ní lọ. amadiya. ọlọ́run ní dá yín padà sẹ́yìn o ọlọ́run Nábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. àtẹ̀yìn àti ìyàwó oore tọ́lọ̀ ń jogún fún yín ìyàwó dáadáa lọ́n jogún ìyàwó yẹn náà tún wá ń ṣe kídìmọ́ ìyá náà ọlọ́run ní pa gbogbo àwọn ọmọ yín ọlọ́run jẹ́ kó ṣeré ibú. àmín. àwọn àlùfáà wa tá a wá bá ní àwọn ni wọ́n ní gbogbo àdúgbò yìí àwọn náà ládùúgbò yẹn ìmáàmù àgbà ni wọ́n o wọ́n kàn fara pamọ́ ni o. Allahu akbar. wàláhì ìmáàmù àgbà ni wọ́n ọlọ́run ò ní dá ìyẹn yín kalẹ̀. àmín. bàbá ẹnjìníà ọlọ́run bá dùn yín nínú. ẹnjìníà. àwọn ìmáàmù pàṣọ tájọ débì ìmáàmù Abdul Hafiz ni. bọ̀rọ̀kìnní. àsìbíyànlá ni ọlọ́run ní dáhùn padà àtọkùnrin àtobìnrin àtọmọdé gbogbo àbálẹ̀ dáadáa. àmín. níta wá sí bàbá Jaqmal lọ́dún yìí ọlọ́run jẹ́ àmọ̀ sí dáadáa. àmín. ọlọ́run Nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. aláàjì wa tuntun. aláàjì wa tuntun. ó sọ pé naham Haji Qasim
wọ́n lá gbogbo ibikíbi tó ń gbé bàbá dé kálukọ́ tó wá jókòó báyìí pé wọ́n ṣe practice fa ẹlòmí máa ń rọ̀ kẹ́ bóyá Jaqmal wọ́n ṣe practice àmọ́ tó bá ti wọnú ẹ̀ báyìí àfa ìdáyọ̀ ọlọ́run ó sì dé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Mudiru àti Akínwùmí. Masha Allah. ọlọ́run ò ní dọ̀ padà sẹ́yìn o Àmín. àsìkò tó rẹ̀ yìí wá dé òní ṣìṣe o Àmín. ọlọ́nàbọ̀ Muhammad Sallallahu alaihi àwọn wasallam. ìyá tí wọ́n wá fi sínú ilé tó ń tọ́jú bàbá Jaqmal ọlọ́run ò ní dà wọ́n láàmú Àmín ya Allah. ọlọ́run ò ní dà wọ́n láàmú Àmín. ọlọ́run gbogbo ẹ̀yin bàbá tẹ kóra yín jọ tẹ wá yìí gbogbo yín pátápátá ẹ̀ ranu ọlọ́run gbà Àmín. ẹgbọ́n nǹkan tán sọ kò sí àtàrẹ nǹkan tá à ń fẹ́ nìkan àìlọ lẹ́kùnlẹ́jà àìlọ àdúrà yìí náà ni Lẹ́yìn duawu. ọlọ́wọ́ aláàdúrà ọlọ́jẹ́ká ògbóyin ó gbà Àmín. ọlọ́nàbọ̀ Muhammad Sallallahu alaihi wasallam. la hawla wala quwwata إلا بالله لا العلي حول ولا العظيم قوة إلا بالله العلي لا حول ولا العظيم قوة إلا بالله العلي اللهم العظيم. يا من أسر الجميلة آمين. وصل الكبيحة ولم يأخذ يؤاخذ بالجريرة ولم يأسك السترة ويأزم العفو ويأزم التجاوز ويواصل المغفرة ويبذل برحمتي ويسامع كل نجوى ويمتع كل شكوى يا كريم الصفوي يا أزم المن يا مكل الأثرات ويا متبع من نعمكم الأسكوكية يا ربي ويا سيدي ويا مولاي ويا قاتل اللهم نسألك أن لا شريك لك بلا الدنيا ولا بعذاب النار ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الفاتحة. آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين الله نعم. آمين. ما شاء الله بأدعاء بعرف بالله. تو. اللهم فعل بركة